ẹ̀yin èèyàn gúdùgbẹ́ ti já gúdùgbẹ́ ti jábọ́ lórí ọ̀rọ̀ Wasiu Ayinde. Ẹ wò àwọn àṣírí kan ó tún ti jáde. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé Nasiru El-Rufai ṣé ẹ mọ̀ pé wọ́n fi jẹ oyè kan láìpẹ́ yìí kó tó di pé ọba Awùjalẹ̀ tó wà ń bẹ̀ gbéṣẹ̀. Bẹ́ẹ̀ ni mo fẹ́ kẹ́ wá lọ gbọ́ àwọn àṣírí tó jáde lórí ọ̀rọ̀ yìí. Ṣé ẹ tún wá mọ̀ pé ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé ààrẹ Tinubu òun náà ti dá sí ọ̀rọ̀ Wasiu Ayinde o. Ó ti sọ fún Wasiu Ayinde pé oyè Awùjalẹ̀ kò ń ṣe oyè tó yẹ kó jẹ, pé kó jìnnà sí pátápátá. Ìdí àti túmọ̀ tó wà ń díẹ̀ gbogbo ẹ̀ lẹ́ máa lọ gbọ́nu fọ́nrán tí mo gbé wá yìí. Lórí ètò Sister Maureen àwọn èèyàn tún pẹrẹpẹrẹ ọ̀rọ̀. Kódà lára àwọn ọmọ ẹbí ọba tó ń jẹ oyè lọ́wọ́lọ́wọ́ ó wà lórí ètò lónìí tí mo gbé wá yìí. Ẹ̀yin farabalẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan àmúṣagbára tó wà nílùú Ìjẹ̀bú gbogbo ẹ̀ oríṣiríṣi ẹ̀nà bẹ̀ sí ń dárúkọ nínú lórí ètò. Ẹ wo ètò eléyìí ó bù áyà o ó lékè nǹkan gidi ni. Ẹ farabalẹ̀, ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ wá lọ fi tí gbìyàwó ọ̀rọ̀. Ètò yìí ó kì í síbẹ̀ gidi ni. Ìkànnì Yorùbá Space TV náà lẹ ṣì wà o. Ẹ wo ẹ máa gbádùn wa bọ̀. Shortman devil ṣe ẹ mọ ẹni tá à ń pè ní Shortman devil El-Rufai ìjẹ́ mọ̀ pé Balógun wọn fún lóyè ní Ìjẹ̀bú-Òde sá. Ṣé mọ̀ pé bí Ọ̀túnba ṣe kú ó yí Ọ̀túnba yẹn lọ́gbàdé lọ́wọ́. Ṣé gbogbo yìí tiẹ̀ mọ̀ táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ṣépè fún Awùjalẹ̀ ní táìmì yẹn pé ọlọ́gbé Fúlàní wá kó wá joyè ní Ìjẹ̀bú-Òde. Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà òun ni àrẹ̀mọ ló jẹ. Thank you. Ẹni tí ó sùn mọ́jẹ̀bú nìyẹn. Mo bá yín sọ̀rọ̀ yìí I'm in my 50s màmá mi jẹ́ ti narrate story yìí fún mi ti pẹ́ gan kò ṣe pé nǹkan tó ṣẹlẹ̀ 20-30 years ago or 40 years ago màmá mi máa ń sọ títí dè ní kò sí ọlọ́pàá ní ibi bẹ̀yẹn because she is from that area. Kò sí ọlọ́pàá tó wọ ibi bẹ̀yẹn. For you to know more, put it on Google. Kò ṣe ọlọ́pàá nìkan tó bá mistakenly lọ gbé yúnífọ́ọ̀mù wọ̀ tó lọ sádùúgbò yẹn ó máa gbẹ mú ẹ lára ni. Àmọ̀tẹ́kùn wọn bí Àmọ̀tẹ́kùn dákó wọbẹ̀ torí wọn ń gbowó oṣù lọ́wọ́ ìjọba wọn bí wọn dákó wọbẹ̀. Wọn kò sí èèyàn kankan ibẹ̀ yẹn wọ́n fi wọ́n lẹ̀ ni wọ́n fi wọ́n lẹ̀ jẹ́ ibẹ̀ yẹn ni because everybody ti understand ìwà tó bá ní ìsádùúgbò yẹn ló mọ nǹkan tó ń lọ wọn ò jẹ́ rí nǹkan ṣe sí wọn ò rí reverse. Wọ́n rí reverse torí àdúgbò tẹ̀mí wọn dáadáa ni wọ́n rí reverse máa mistakenly anything tó bá ń pè ní uniform máa mistakenly gbèdé bíbẹ̀ yẹn ó máa gbẹ̀mú ẹ uniform yẹn wàá máa rí níwájú ẹ báyìí ó yẹ máa gbẹ̀mú ẹ lára wà lẹ́nu. Ṣé o ti lọ sí Bilikisu rí? Bilikisu. Ṣebí sáìdì ṣebí Ìjẹ̀bú-Òde nìyẹn gbogbo Ìjẹ̀bú-Òde ní gbogbo shrine Ṣùngbò. Tó bá débẹ̀ wàá mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ mi ní ṣàlàyé. Ibẹ̀ yẹn náà mistake ẹ bá lọ mistake lọ tẹ ibi tó yẹ kẹtẹ ìwọ tó bá jẹ́ obìnrin tó lọ kọjá ibi tó yẹ kó kọjá ó bẹ́tà tó bá máa lọ tó bá fẹ́ lọ fún visit ó ní ẹni tó head ibibẹ̀ ẹni yẹn náà bí ọba ni ẹni yẹn ló máa mú ẹ lọ sí ibibẹ̀ jẹ́ kó tọ̀ ẹ round so that wàá mọ ibi tó lè dé wàá mọ ibi tí ò lè dé ìwọ obìnrin mò ń sọ ìwọ obìnrin tó bá lọ fi ẹsẹ̀ gbé ibi tí ò yẹ kó gbé ó máa disappear ikú nìyẹn ó lọ nìyẹn. So nígbà tí bọ̀dá Wasiu mọ̀ pé Ìjẹ̀bú ní gbogbo agbára báyìí lóde tó wá ń gbé àyè. Rí bí tàwọn ṣe dákẹ́ wọ́n ní bẹ́ẹ̀ mi ṣe gbọ́ Aunty Maureen from a reliable source mo ṣe ń sọ ilé yìí o torí I have APC in my family wọ́n ní aṣíwájú ti pé Wasiu wọ́n ní ọjọ́ tó lọ dúró síwájú plane wọ́n ní nǹkan tó bínú nìyẹn wọ́n ní aṣíwájú ti kọ́kọ́ pé ó ti sọ fún pé ò lè jẹ́ Awùjalẹ̀ wọ́n ní nǹkan tó bínú nìyẹn gbogbo tó ṣe tó lọ bí misbehave tó dúró síwájú plane. mo ti sọ last week náà. nǹkan tó ṣẹlẹ̀ wọ́n ní wọ́n ti wọ́n pé wọ́n ní aṣíwájú sọ pé àwọn ará Ìjẹ̀bú lé ò lè jẹ́ Awùjalẹ̀ wọ́n lọ sọ pé àwọn ará Ìjẹ̀bú lé. NMS odò owó lẹ́sọ̀ bàbá ṣé kì í ṣe Iyebójì. Iyebójì kọ́ nìyẹn lọ tún lọ bèrè nípa odò eléyìí Iyemúlẹ̀ eléyìí kó tó di pé ìgbà tí wọ́n ṣe ìtùtù ẹ̀ mọ́ kódò yẹn tó fà sẹ́yìn wọn ò kí ń da ojú ike délẹ̀ nínú odò Iyemúlẹ̀ tí gbogbo Nàìjíríà bá wà nínú odò Iyemúlẹ̀ tó bá ń wẹ̀ tó bá da ojú ike àbójú agolo míì tó ti já orí ẹ̀ tó bá da ojú ẹ̀ délẹ̀ nínú omi yẹn omi gbogbo àwọn tó wà nínú omi yẹn máa stand still sínú ẹ̀ ni tí wọn bá ṣe tutù ẹnìkan kan ò lè jáde. That is number one. Odò kan wà ní Sànyìn tó bá mu omi yẹn kó tó dé Sànyìn wá bó ṣe lè rí tó nígbà náà omi yẹn kọjá tó bá mu omi yẹn kó tó débi odò yẹn ọ̀fun àgbẹ̀
aṣíwájú Bàbá. ẹ̀m ṣe dédé ọ̀rọ̀ ránmusán lórí ayélujára o. ẹ jí mi àmì sọ. rẹ̀ ṣáàtì pé ẹ máa tún àwọn àṣírí yìí ìgbà tí ìfà tó yà mí lẹ́nu ìgbà tí mo gbọ́ títí ìjẹkùfẹ̀ yẹn pé ẹ wá sọ orú nǹkan bẹ́ẹ̀ yẹn. no kì í ṣá ìyá mi bàbá mi kì í ṣàṣírí wọn kàn jẹ́ kó máa mọ̀ pé ìjẹ̀bú sì exist ẹni sùúrù mo fẹ́ kó lọ mọ no ní ẹ ẹni. jẹ́ kó iṣẹ́ ń sin nǹkan tẹ̀ ń sọ ni pé àwọn agbára àtijọ́ yìí ó sì bàbá wà. ẹni sùúrù sàmọ́ni àwọn kì í ṣe nǹkan tó mú kì í ṣe nǹkan tó nù kì í ṣe nǹkan tàdé bá ṣe máa cover. ṣé ní nǹkan tí Mr. Aṣíwájú try láti sọ fún yín ni pé Ìjẹ̀bú yàtọ̀ sí gbogbo Yorùbá land. eléyìí tèmi mọ̀ ni pé wọ́n ní wọ́n máa bu èpè sílẹ̀ sísá mọ́ni ẹni sùúrù wọ́n máa gbé pè jáde. tó bá kú díẹ̀ kó bá kú gẹ̀dẹ́gẹ̀rẹ́ kéèyàn débi odò yẹn mi ì fẹ́ mọ bóyá ìfẹ́ ṣe láyọ̀ fún àgbẹ̀ tó bá dẹ̀ wàá dẹ̀ mú omi yẹn di only ti tẹ́bi kó ìbílẹ̀ tó gbogbo wọnú ìwà omi yẹn gbogbo wàá nǹkan tó tó kálẹ̀ kálẹ̀ tó yìí kù lára ẹ̀ tó bá tó kàn ó lè wọnú yẹn láyé. ètò ìjẹ̀bú wà. bàbá mi aṣáájú bàbá mi aṣáájú kálẹ̀ o. bàbá ṣe rántí barista tó sọ pé òun ládùúgbò ń gbọ́ yín ẹ hold on ẹ jẹ́ kéèyàn yìí sọ̀rọ̀ tán ẹ contribute. èmi sọ̀pọ̀ ẹni tí ó ń sọ̀rọ̀ ń pa odò Yémulẹ̀ yẹn ẹ̀yìn skul wa ló wà ẹ̀yìn Adéọlá Odùtọ́lá kọ́lẹ́jì ló wà ẹja tó wà nù bẹ̀ yẹn ẹ̀ lè ṣe kó jiná. thank you very much. àwọn ọmọ skul ti ṣe experiment yẹn torí àwọn ẹ̀mọ̀ pọ́ ọmọ skul máa yà pátá ẹ̀ lè mẹ́ja odò Yémulẹ̀ kẹ́ ẹ ṣe kó jiná ẹni tó bá jọmọ Ìjẹ̀bú Òde tó bá lọ s'Adéọlá Odùtọ́lá kọ́lẹ́jì. kọ̀ǹfàmù lẹ́ni yẹn sọ mo tún gé èkú sẹ́yìn ní mo gé èkú sẹ́yìn ní mi ìsọ́tán ó tún yí ìkú lẹ̀. aṣáájú tó ọ̀la ṣẹ́jẹ̀ tí wọ́n mọ̀ kí tí wọ́n sọ ọmọ ẹ̀ up náà so nǹkan tẹ̀ ń sọ yìí tó nígbà téèyàn mọ̀ pé gbogbo wàhálà yìí pọ̀ tó yìí. no ṣe rí àwọn Ìjẹ̀bú dẹ̀ láwọn ò fẹ́ yín. àǹtí Maureen ṣé wá rí ẹ mọ̀ pé ìyàwó Aṣíwájú ọmọ Ìjẹ̀bú lòun náà ṣáìdì gbogbo ọ̀nà Ìjẹ̀bú. ìyàwó ẹ̀ wo ó ṣe Ìjẹ̀bú o. ẹni sùúrù ṣe rí màmá ẹ̀ Ìṣẹ̀kírì bàbá ẹ̀ Ìjẹ̀bú Panaki ẹnìkan wà lórí fóònù. Ìjẹ̀bú Panaki ni màmá ẹ̀. ẹ hold on Mr. Ayeti ẹ jọ̀ọ́. ọjọ́ méje lẹ́ni yẹn lò tó fi jáde láyé. kí lẹ sọ náà àgbọ̀ Mr. Ayeti ń sọ̀rọ̀ mi gbọ́ nǹkan tẹ sọ. ọjọ́ méje ni ẹni yẹn lò tó fi jáde láyé wọ́n gbá ẹni yẹn lóru ká má ṣù má tọ̀. ìyẹn níjẹ̀bú náà. òun ni mò ń bèè lọ́wọ́ mnn pé ṣọ́mọ tó jó nìkan. wọ́n ní kó bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan ó tọ̀ òun ni wọ́n fi máa sọ pé ọmọdé búrúkù ó bójú ẹ̀yìn ṣéjọ́ kan lóru wéré máa ṣe kínní ni. ẹ wo Wasiu kẹ́hìndé àjẹbù ni àti pé nǹkan tó ṣe yìí ó máa tẹ́ lọ́wọ́ jẹ̀bù torí wọn ò gbọ́rùn wa nípa ọ̀rọ̀ lọ ṣe mọ̀ pé Wasiu náà kò ń ṣèyàn lásán òun náà agbára pọ̀ that's why tó jẹ́ ó fi wù ú pé. ẹ fagbára lẹ̀ bàbá tó kú wọ́n mú bàbá wọ ìpèbí àwọn àgbàlagbà jọ̀hún ló mú bàbá wọ pèbí nígbà táwọn Bísí Ọ̀nàbànjọ àtàwọn Awólọ́wọ̀ yọ wọ́n ti yọ pé tí ìbáṣálá àwọn díyà kan padà sórí oyè Adétọ̀nà ò ní gbúrò ọba yẹn títí láé mọ́. àwọn MPN ló dá padà nígbà tí UPN yọ. ẹ fi Wasiu sílẹ̀ Wasiu agbára wo ló ní ẹ jẹ́ kó lọ jókòó síbi kan ọmọ kékeré ló máa dán wò á dẹ̀ dán tán. ṣe rí ìyàwó Tinubu fún rẹ̀ like I said màmá ẹ̀ ló wá láti Ṣẹ̀kírì ṣe rí màmá ẹ̀ ní Ṣẹ̀kírì bàbá rẹ̀ mi fúnra rẹ̀ ọmọ Ìjẹ̀bú ni ṣáìdì Ìjẹ̀bú fẹ̀ yẹn lọ ti wá Ìjẹ̀bú Múṣímọ́ Ìjẹ̀bú fẹ̀ ni rẹ̀ mi fúnra ẹ̀ ti wá so Tinubu mọ àwọn tó ń pè ní Ìjẹ̀bú ó ló ṣe pé wọ kíní burúkú ọmọ ní Fújì ó pè ló wọ̀nù ẹ̀ pé ibi tó fẹ́ lọ tọ́wọ́ bọ̀ yìí ọmọ ní Fújì ọmọ alágbe. ewé wo ẹ̀mí ẹ̀ ò lè gbé ọjà tí wọ́n ti wọ̀nù ẹ̀ bó ṣe wà yẹn wọ́n ti wọ̀nù ẹ̀ pé ẹ̀mí ẹ̀ ò lè gbé ó jẹ́ tètè yá sá nǹkan tó fi lè mú Tinubu tí Tinubu máa sá fún Jẹ̀bú ìwọ ọmọ ní Fújì ìwọ ló fẹ́ torí bọ̀ wo wọ́n á jẹ́ kó jọba wàá jọba lẹ́nìí kò ní pọ́sẹ̀ kan wàá sọ wo ó máa ta pé tẹ́lu wàá pé nítorí pẹ́rù ló máa ta nípa kó tó mọ nǹkan tó ṣẹlẹ̀. àti Yétúndé pẹ́rù nìkan ni àbí kò ní mọ nǹkan tó nà lẹ́gbàá.
kò tí Ìjẹ̀bú yàtọ̀ ó yàtọ̀ sí gbogbo Yorùbá land o kò ń ṣe kò ń sọ̀rọ̀ pé wọ́n fọ́nu o. ẹ jọ̀ọ́ ẹ má bínú question tí mo yìí fẹ́ béèrè again gbogbo wọn tó sa ogun yẹn nígbà tẹ́ ń wí tó ń ṣe ogun yẹn nígbà tẹ́ ṣọ́yìn wà ṣọ́yìn ìsà tó yìí ń jẹ báyìí. bọ̀bọ̀ ìṣàfẹ́ lọ sí ogun Jẹ̀bú kọ́ wá gbé fún gbogbo other state tàbí kẹ́yìn máa lò. ní sùúrù ẹ dúró tẹ́yìn bá mọ̀ pé ogun yẹn ò tó tẹ́ bá mọ̀ pé kò sùn. wọ́n ní ẹnu náà ni àwọn èèyàn ti dá ẹni wọ́n ó ní ẹnu náà ni tó bá ti jẹ́ pé ẹnu ni NMS ibi tó bá ti rin ẹni logo tó dàbí tó fẹ́ jọ agẹmọ ìwọ kan lọ síbẹ̀ kó gbé kó sá kó jí lọ kó wo ìyẹn tiẹ̀ ṣe ti ní brother mi tó bá yẹ pé ẹnu ni tó bá ti di táìmù ọdún Eégún níjẹ̀búgbó ìwọ máa bọ̀. ẹ jẹ́ kí n mọ̀ tó wá ti tó táìmù yẹn bàbá mi. ok máa hà díẹ̀ wàá dààmú. nǹkan tí mo kàn lè sọ síbẹ̀ ni pé ṣé mọ̀ pé Ọ̀túnba Wasiu Anífowóṣe òun náà ó ti jẹ lórí ewé. àgbà ọkùnrin ni. ó ti jẹ lórí ewé tẹ́rí ọ̀rọ̀ tó wà lẹ́yìn a ní fi wọ́n ń fọmọ rẹ̀ bọ́rẹ̀ ẹnu la fi máa sọ pé arákùnrin èyí kan ẹ̀ wọ́n máa pè ẹ́ èyí kan ẹ̀ lọ́jọ́kù. ọ̀rọ̀ pé bóyá kò lè òun náà ti jẹ lórí ewé so ti understand bó ṣe. ó mọ bó ṣe ń lọ so kan tó fihàn jẹ Ọ̀túnba Oro Awujale Ọ̀túnba fi deport ń ṣe ọmọdé iṣẹ́ rò máa ṣe apart from ceremonial thing apart from money there are some spiritual things you do and so I'm sure you understand that very well. Okay, so ìparampa ọmọ ọkọ a lè pọ̀ ọmọ àlèwá yẹn sọ̀rọ̀ mi yìí máa ṣó ṣáà máa fi tilé tó iṣẹ́ òkèwò kò jẹ́ tilé bá mi ṣáà máa fi tilé tó ọmọ ọ̀rọ̀ ròun fẹ́ gbọ́ ó dẹ̀ ti ń gbọ́rọ̀ ara rẹ̀ ó ti ń gbúrò ara rẹ̀. Obama tiẹ̀ ti ṣe nǹkan tó ń ṣe because réètì tí wọ́n fi ń fún ní ẹ̀sìn globally ó ti pọ̀ jù. no ma kò sẹ́ni tí kan rí òun náà fẹ́ try lọ́ọ̀kì ẹni tó bá jẹ ló jẹ lọ nìyẹn. ọ̀rọ̀ ròun fẹ́ gbọ́ ó dẹ̀ ti gbọ́rọ̀ ara rẹ̀. but ẹ wo ẹ má jẹ́ ká tọ́ra wa o èèyàn máa ń fojú filẹ̀ kéèyàn tó ṣe nǹkan nìyí nígbà tó lọ tó sọ pé àwọn fúnṣe gbúwà ló fẹ́ confront ó jẹ́ máa ń èèyàn pàtàkì tó wà nínú family yẹn táwọn yẹn bá ń sọ̀rọ̀ ó máa tẹ̀lé. tó bá jẹ lọ́nkọ́. báwo ló ṣe máa jẹ lọ. no lè jẹ lọ ní sọ. bàbá yóò wà nínú family yẹn báwo ló ṣe máa jẹ lọ how is it possible. ìbá mi ọmọ Jẹ̀bú mi o. how is it possible tí wọn lè jẹ lọ́kọ́ ibi tí Tinubu bá wà kò lè jẹ lọ́kọ́ ẹ̀ pẹ̀lú àwọn tó wà nínú family yẹn. no madam ó lè jẹ lọ ní sọlọ ìsàdẹ̀kọ́ ló bá ti lọ jẹyọ ìsàdẹ̀kọ́. ẹ̀yin ṣe níjọba. What are you talking about? àwọn tó ní FCMB àwọn irú àwọn tó wà bẹ́ẹ̀ nìyẹn náà àwọn tó wà nùgùn àwọn tó wà nù family yẹn nìyẹn àwọn lọ́kàn. ṣé wòmẹ́ni náà ń pè ní Bọ́bá Ṣúwà Ìjẹ̀bú land Okunáwọ̀ ìbílẹ̀ Okunáwọ̀ bá dúró sí. àwọn orúkọ ńláńláńlá gbàgbàgbà wọn bí Tinubu dá àwọn tó kàn nìyẹn ìwọ wa ń gbórí sí ọmọ burúkú ọmọ ní Fújì. ibi Okunáwọ̀ bá dúró sí Ọ̀túnba fìdí pọ̀tẹ́ lè dúró bẹ́ẹ̀ o. Olúwa fìdí pọ̀tẹ̀ mọ́lẹ̀ ẹ máa là fìdí pọ̀tẹ̀ mọ́lẹ̀. Sony Music that is Aṣíwájú of Ìjẹ̀bú Christian Bọ́bá Ṣúwà of Ìjẹ̀bú land. ok yẹn tún yàtọ̀ sí ti K1 nìyí sí. àwọn alágbára wà Jẹ̀bú tó gbé lọ́wọ́ tó tó lóògùn gidi wọ́n pọ̀. Bọ́bá Ṣúwà yẹn ló jẹ oyè bàbá ẹ̀. Bàbá ẹ̀ ló jẹ Bọ́bá Ṣúwà ọmọ náà tún gbé. When it comes to Bọ́bá Ṣúwà of Ìjẹ̀bú land, don't fuck, man. So, but ẹ ní sùúrù o Balógun Èkó sọ nǹkan kan òun tó bá fi Wàsíù ìjọba ìlú máa tú àwọn èèyàn máa kúrò ńlùú. ṣe agree pẹ̀lú Balógun Èkó. ìlú ò lè tú kó o fẹ́ bí ara tiẹ̀ lọ tó bọ́ àti kọ́kọ́ sìnkú gbogbo àwọn ọmọ ẹ̀tàn pátápátá. Madam àlá tí ò lè ṣẹ ni kò lè ṣẹlẹ̀ gbàgbé ẹ̀ kò lè jẹ́ ìrírí nǹkan bẹ́ẹ̀.
ẹ jẹ́ ká kọ̀ wọ́n pé ká ló ṣẹlẹ̀ kí ló máa ṣẹlẹ̀ nù ẹ jẹ́ ká ro bẹ́ẹ̀ nù for a second ẹ jẹ́ ká ro pé wọ́n ní kíní kan ta ló máa mú mi. Tó bá ṣẹlẹ̀ ojoojúmọ́ olóró ọmọ máa ké ó lọ á ké lọ́sàn-án á ké ìdájí kò sígbà tó rò nìkan ni wọ́n á gbẹ́gẹ́mọ láàárọ̀ wọ́n á gbé lọ́sàn-án wọ́n á gbé lálẹ́. anomasi tí o bá sìnkú gbogbo àwọn ọmọ ẹ̀tọ́ pátá wọ́n á gbé ẹgẹmọ láàárọ̀ wọ́n á gbé lọ́sàn-án wọ́n á gbé lálẹ́ ó ṣòro nìkan. gbogbo ọmọ ẹ̀tọ́ pátá ẹ̀mí ò ní bọ́ lára ẹ̀ ojoojúmọ́ la máa sọ jígà ní ẹ̀. ìlú máa dàrú. kí lẹ sọ Imodi máa bísí sẹ́ni gbogbo táìmì yẹn Imodi mọ̀ sàn á bísí Imodi á bísí. wàhálà wọn ọdẹ ní í ṣe ojúde ọba kankan mọ́. wọn ṣẹ́ni Imodi máa bísí ibẹ̀ yẹn gan-an máa ti parí iṣẹ́ ibẹ̀ yẹn láyé máa wá sí ìwà tí wàá. ẹ̀wọ̀n bá mi rè wà níbí ọ̀wọ́n ọba ẹni máa ń sọ fọ kéèbà lọ Mẹ́kà kó o bá ti lọ rí Modi ò ti gbàgbára. ibẹ̀ lágbára wà. no àwọn bàbá yẹn kàn fi máa ń ṣeré ni pé tó o bá lọ Mẹ́kà ìwọ ṣáà lọ sí Modi mọ̀sán. Somebody said Wasiu will be king. All of you should mark it down. Ẹ fi ilẹ̀ ní kó wá gbé síbẹ̀. Ẹ má dáhùn kó wá kọ́mẹ́sẹ̀ sọ̀dọ̀ ọmọ olúwo ni. Àbáwádìí lọ́mọ yọ lóhun náà. Ṣẹ́rí ẹni tó bá ti ń sọ bẹ́ẹ̀ kọ́kọ́ bèè lọ́wọ́ ẹ̀ pé ọmọ olúbo ni ẹ́. Àwọn ọmọ Ọ̀yọ́ yẹn ni. Ṣẹ́rí honestly gbogbo ọmọ a true son and daughter of Ìjẹ̀bú they don't want K1. Almost 95%. Let me put it that way. 95%. Sister Maureen. They don't want and ìlànà. Dansaki ẹ káàbọ̀ sórí ètò. Ẹ bá béèrè pé ọmọ olúbo ni tó bá dà ẹ bá béèrè pé ẹgbẹ́ ìsẹ́mìjẹ́ kó dárúkọ ẹgbẹ́ rẹ̀ kó dárúkọ diwa rẹ̀. Ìsọmìjẹ̀bú-Òde period. Okay, Dansaki ó ní ẹ lè help wa kẹ sọ àwọn bó ṣe jẹ́ ọmọ Ìjẹ̀bú-Òde fún wa because àwọn tó wà bí ní kò sọ ọmọ Ìjẹ̀bú-Òde. Kò lè ṣe mọ́ kì í ṣe ruling house yìí o but Fídípọ̀ tẹ̀ mọ́lẹ̀ ni. Ṣé máa gbólé bàbá ẹ̀ ta ṣé máa gbólé bàbá wọn Ìjẹ̀bú-Òde ilé bàbá tí. Èmi ò á mọ̀ wọn but. But why would you say something you are saying it authoritatively and you are not sure. Even our father said in the 70s ló ti máa ń sọ everybody mọ́. Anybody òun ló sọ bọ̀ ṣé ẹjọ́ sà. Ẹni sùúrù ìsàmọ̀ ọkùnrin Dasaki ọmọ olúwo lẹ́yìn ìjàre. Ìbàdàn ni. Wọ́n ní dá yín lọ́wọ́ ní dá yín lọ́wọ́. Ẹ fi gbogbo ibẹ̀ yẹn lẹ̀ ẹ bọ̀ ẹ wá ń sọ mẹ́mẹ́mẹ́mẹ́ síjẹ̀bú-Òde. Ìbàdàn wá ń sọ mẹ́mẹ́mẹ́mẹ́. Ẹ má jẹ ká wèrè la fi ń wo wèrè. Ẹ jẹ́ kí n bèrè ọ̀dọ̀ yín lẹ́pẹ̀ tó ṣe pé oríṣiríṣi ló ń lọ lọ́dọ̀ yín. Ẹni sùúrù barista gan mọ̀. Ẹni sùúrù ṣé nítorí ó sọ pé nínú rẹ́kọ̀dì àbí tó fi kọrin lẹ́yìn ṣe believe yẹn. A ní láti rere láti tipẹ́tipẹ́ is from mímọ́ bí tó yí báyìí ọ̀ but láti it is from Fídípọ̀ tẹ̀ Ìjẹ̀bú-Òde ni. Ìjẹ̀bú fẹ́ àwọn béèrè question lọ́wọ́ yìí. Ṣé ẹ ti dáhùn question? Wọ́n ní ṣe nítorí pé ó fi kọrin. Mọ́ bí ti díẹ̀ ni o. Ẹjọ́ sà ṣẹ́yìn o ní ẹlẹ́wọ́ láti Ìbàdàn ṣẹ́yìn ẹ̀ mọ ẹ̀gbọ́n bàbá yín ẹ̀ mọ àwọn fámìlì yín ti dé ìran karùn-ún ṣẹ́ ẹ̀ mọ̀ wọ́n. Ẹ dá mi lóhùn sàmú béèrè question. Ṣáná Ìbàdàn ló sọ pé ọmọ. Èmi mọ̀. Ẹ̀yin so why tó fi jẹ́ pé ẹni sùúrù why tó fi jẹ́ pé ti bọ̀dá K1 nìyí. Àmọ́rí ẹ jẹ́ kí wọ́n dá ìbéèrè tí bàbá béèrè. Ẹ̀yà ká kàn finish ká kàn is from. Ẹ dáhùn kí bàbá béèrè lọ́wọ́ yín. Ìjẹ̀bú-Òde Fídípọ̀ tẹ̀ ni. Mo ní ṣé tó ló sọ bẹ́ẹ̀. Wá sí bọ̀fọ́ ni tó bá di ìgbà Fídípọ̀ tẹ̀ ó máa wà ń bẹ̀. Wasiu has ever been Ìjẹ̀bú-Òde even ma tí ò lówó is from Ìjẹ̀bú-Òde. Tí answer question mi. Tí answer question. Láti àsọ́bà ìgbà tó ṣe fìkínní gan 1978 gan. Ẹ̀dẹ̀ ń dá Dansaki lóhùn ẹ̀dẹ̀ ń dá yín lóhùn Dansaki. Ṣé rí up to recently tí bá contest ní Abẹ́òkúta local government to God be the glory máa wọlé ní Abẹ́òkúta local government because mo ti dé Abẹ́òkúta láti 1982 ni mo ti dé Abẹ́òkúta mo dẹ̀ kúrò l'Abẹ́òkúta ní 1999
So a lot of people mọ̀ pé ọmọ Ìjẹ̀bú ni mí. Abẹ́òkúta ló máa ń pè mí. Kí n bá sọ èdè Abẹ́òkúta nípa yẹn náà yìí, nísìnyí ẹ gbọ́dọ̀ máa já mi níyàn. Ṣoṣo ti yẹn sìn. Not until tí mo wá declare ara mi pé irọ́ o. Èmi lọmọ ràrún má sanwó àtàmátàwìn, ọmọ onípàkálà. Àṣejẹ̀bú ni ẹni, mo ní bẹ́ẹ̀ ni. But because I've lived and socialized and dealt with Abeokuta people still think I'm from Abeokuta. You understand? Sir, politics low cost. Now listen, if you now hold on, sir, if you say this is who you are from, at least mention bóyá kẹ́tó dé mo ti dárúkọ àwọn èèyàn tó jẹ́ lineage mi ń Jẹ̀bú-Òde. Mention to the 5th generation before you. Mention èèyàn márùn-ún before you. Nǹkan tó lè fi sọ̀rọ̀ ni pé òun ló ń fagídí ó lọ bá àǹdásí ruling house kì í ṣe bẹ́yẹn is from Fudipote. nǹkan tó fi sọ. Okay. Dansaki ṣẹ́rí nǹkan kan máa ń ṣẹlẹ̀ ẹni sùúrù ṣẹ́rí nǹkan kan máa ń ṣẹlẹ̀ ń Jẹ̀bú-Òde. Nfa ní gbogbo Ìjẹ̀bú ni tó yẹ pé àwọn èèyàn ò mọ̀. A máa ń pe àwọn kan ní kò gbà. Ẹni tó bá jọmọ Ìjẹ̀bú máa mọ̀. Wọn kì í ṣọmọ Ìjẹ̀bú. Àsáwọ̀ náà dẹ̀ wà. Wọn kì í ṣọmọ Ìjẹ̀bú. Wọ́n lè sọ Ìjẹ̀bú bí n pé ibẹ̀ náà bí wọn sí, ibẹ̀ náà dàgbà sí. Wọ́n lè claim bẹ̀. Èèyàn láti wà careful these days. In fact, tẹ bá dé nígbà tí wọ́n ṣẹlẹ̀ ní Liberia, wọ́n kó àwọn ará Liberians wá sí Ìjẹ̀bú. Ọkọ̀ wá sóòrù. Òrù gbogbo wọn ti di ará Ìjẹ̀bú ń sìn. Wọ́n lè claim Ìjẹ̀bú. Ṣé bá fẹ́ wọn dáadáa nù. So tẹ bá ń sọ̀rọ̀ pé ó sọ pé ọmọ Ìjẹ̀bú lòun. Okay, member family ẹ̀ wo ló jáde náà sọ pé family wa ni. Ìyẹn tún lé o. Tẹ́mi tí mo sọ̀rọ̀ yín sìn tí bá jáde tí bá sọ̀rọ̀ pé o ní láti sọ ọ̀rọ̀ jìnnà táwọn èèyàn tó máa sọ pé àmọ́ bàbá ẹ̀ àmọ́ bàbá ẹ̀. Ẹ jọ̀ọ́ sà, ẹ má bínú, ẹ káàárọ̀ mà ẹ bá wa táàpù o. So gbogbo nǹkan tó ṣẹlẹ̀ oríṣiríṣi ń ṣẹlẹ̀ ń Jẹ̀bú. Ẹ bá wa power tap, ẹ bá wa tap. Táwọn èèyàn lè claim pé ọmọ Ìjẹ̀bú làwọn tó ọ̀dẹ̀ kì í ṣọmọ Ìjẹ̀bú. Ẹ má bínú sí mi o. But the moment tẹ bá ti ń béèrè pé wọ́n dẹ̀ máa kò ń ṣe wọ́n máa ń fi sọ okay nígbà táwa kéré tàbá ti wọlé kíní ta ni bàbá ẹ̀ náà máa kọ́kọ́ béèrè. Àwọn tó wà bẹ́ẹ̀ ni wọ́n sọ pé ọmọ kíní leléyìí náà ọmọ kíní kan leléyìí. Òwe mọ̀mọ́ lágbájá. Ó ti tán. Wọ́n máa wá bọ̀ wọ́n mọ bàbá wa. Ìjẹ̀bú-Òde dẹ̀ kéré gan. Wọ́n máa wá wọ́n mọ bàbá wa. Èkó làwọn dàgbà sí. But the more ta fi ń lọ sí Jẹ̀bú yẹn báyìí ta fi ń lọ sí Jẹ̀bú yẹn ní gbogbo àwọn bàbá èyí ṣe kíní ó ti tán nìyẹn. Wọ́n ti mọ̀ nìyẹn, wọ́n ti link ẹ̀ papọ̀. In fact àwọn bàbá yẹn wá pè wá jókòó pé wọ́n máa tún wá sọ story fún wa. So kò ń ṣèwọ ló máa sọ pé ọmọ bíi ni ẹ. Àwọn èèyàn tó máa jáde tó máa testify pọ̀. Èèyàn mélòó ló ń testify ní òun ń sìn là ń béèrè. Àtọjọ́ tó ti ń sọ̀rọ̀ ní Ìjẹ̀bú ló ti gbà tó láti 1970s tó ti gbà tó máa ṣe. Àwọn wo ló testify, àwọn wo ló collaborate story yẹn. Ẹ mọ̀ nǹkan táwọn Ìjẹ̀bú sọ, the 82-year-old man said that. Àwọn wo ló collaborate story yẹn. Ìjẹ̀bú kóyàn ọ̀ra pé ó ń claim àwọn fi sílẹ̀ pé nísìn ó ti wá kọjá ààyè ẹ̀ ló fi ń gbọ́ gbogbo ilé. Nígbà tí bàbá Síkírù yẹn fi jọba wọ́n kàn fi lẹ̀ ni pé inú wọn ò dùn. Ọba tí ẹ̀kan náà fi jẹ. Kò jẹ ọba o, kò jẹ ọba. Ó fi jẹ olórí ọmọ ọba. Olórí ọmọ ọba means the head of all the princes. Kò tiẹ̀ lè jọba àwọn ìlú kan. Bàbá Òṣìnúsì ló yẹ kó jẹ olórí ọmọ ọba yẹn, kò ń ṣe Wàsíù. Bẹ́ẹ̀ni, máa yẹn sọ bẹ́ẹ̀. Àwọn ìlú kan wà tó jẹ́ pé òun gan ò lè jẹ òun gan. Okay, ibi tó kọ́lé sí yẹn ìlú kan wà lẹ́gbẹ̀ẹ́ òun gan ò lè jọba ìlú yẹn.
ìlú yẹn wà lẹ́gbẹ̀ẹ́ ibi tó kọ́lé sí. ṣé Òṣogbo àbí kí náà pè é. ṣebínú járe ló kọ́lé sí. bẹ́ẹ̀ni. àwọn ìlú wà lẹ́gbẹ̀ẹ́ kó lè jọba bẹ̀. Ògbò ṣebí ìbò súnmọ́ gbogbo ó súnmọ́ lèṣe. kó lè báwo ló ṣe fẹ́ jọba gbogbo báwo ló ṣe fẹ́ jọba ìrún wọn báwo ló ṣe fẹ́ jọba lúbà báwo ló ṣe fẹ́ jọba ìṣànyìn. kí ló tí ò sọ pé ó fẹ́ jọba gbogbo ìgbèríko. wọ́n ní ọmọ Sàrùmí Balógun Ọ̀dẹ́jàyí is myself and Wasiu Ayinde. Alájà Àbíkẹ́ ló ń sọ bẹ́ẹ̀ o ó ti sọ ibi tó ti wá o. Ọ̀dẹ́jàyí ń bo Ọ̀dẹ́jàyí ò kì í ṣe Jẹ̀bú náà. ó ní òun ẹ̀ka ó lóun ọmọ Sàrùmí Balógun Ọ̀dẹ́jàyí is myself and Wasiu Ayinde. ok ṣóhun fúnra rẹ̀ mọ́kànlélẹ́yìn ló ti wá. ó fẹ́ ní sùúrù. iye ọmọ jáde sọ Ìbádé Sọ̀yà ló sọ fún wa pé òun. ìyẹn fẹ́ ta fámìlì ẹ̀ fún ni. kán wá sókè kán wá sọ̀rọ̀. wọ́n ní kẹ́ wá sókè kẹ́ wá sọ̀rọ̀. ní Ìjẹ̀bú na from heaven even gba tí barista kan mọ̀ everybody. máa yí kan tẹnu mọ́ nǹkan tó sọ àti everybody tó wà bí ló ti gbọ́ nǹkan tó sọ. Ìjẹ̀bú òkè ń jẹ́ Ọ̀dẹ́jàyí. Àgọ́wòye l'Ọ̀dẹ́jàyí ti wá. àwọn ará Ìjẹ̀bú òkè ń jẹ́ Ọ̀dẹ́jàyí ó ṣe wọ̀. ok Ìjẹ̀bú ò ń jẹ́ Ọ̀dẹ́jàyí. Ìjẹ̀bú òde kì í jẹ́ marriage name. Ìjẹ̀bú òde ọ̀nà ti ní Ọ̀dẹ́jàyí Àgọ́wòye ni Ọ̀dẹ́jàyí ti wá. àwọn ará Àgọ́wòye ló ń jẹ́. bàbá Ìbàdàn ti sá lọ. ẹnẹlẹni ó padà yẹ ní last. ẹnlẹ́dẹ̀ bíbàdàn àtọ̀yọ́ ìrònú òun yàtọ̀. báwo lè ṣe máa sọ nǹkan tó sọ fún. Ọba Abímbọ́lá ẹ káàbọ̀ sórí ètò. báwo lè ṣe máa sọ nǹkan tó sọ fún nǹkan tó sọ nínú rẹ́kọ̀dì báwo lè ṣe máa sọ fún wa bí. olóòtú mo kàn fẹ́ sáré tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ kan. ok sir. ìgbà tí mo gbọ́ mo ti ń wá bí màá ṣe bá yín sọ̀rọ̀. ok sir. ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ yìí ọmọlé TK gangan lẹ́ni tẹ́ ń bá sọ̀rọ̀. ọmọlé bo. ilé TK tí máàlù kan sọ̀rọ̀ kan lọ́jọ́ sí tó ń sọ pé tí wọ́n àṣẹ kinní kan TK ni that man doesn't know what he's saying. ok sir. mo ò ní sọ̀rọ̀ púpọ̀ gbogbo ẹ̀ lọ́rọ̀ tó sọ níbi ìbẹ̀rẹ̀ yẹn irọ́ ló wà ń bẹ̀ ìmẹ̀mọ́ tẹ́ ń bá sọ̀rọ̀ yìí ọmọ Balógun Jẹ̀bú Òde ni mí. mo mẹ tó sọ̀rọ̀ lóde ń dá wà. lẹ́yìn tẹ́ ẹ wà ní Dallas ni. bẹ́ẹ̀ ni ọmọlé TK ni bàbá mi gangan ẹni sùúrù mo ò ní pẹ́. because I know you already. ọmọ Balógun TK lẹ tó sọ̀rọ̀ yìí. yes. mo mẹ tó sọ̀rọ̀ ọmọ Balógun TK ló sọ̀rọ̀. ọba Abímbọ́lá Dallas náà wà so ó yé mi. ẹ jẹ́ sáré tàn mọ́lẹ̀ fún èmi mẹ tó sọ̀rọ̀ ẹ̀gbọ́n àbọ̀ ló sọ̀rọ̀ kábíyèsí. bẹ́ẹ̀ ni àbọ̀ ló sọ̀rọ̀. máàlù kan sọ̀rọ̀ lọ́jọ́ sí mo ṣáà rí i pé wọ́n ṣọ́ọ̀tì ẹ̀ tó ń sọ pé Ṣùbọ̀mí ọmọ kínní kan ló yẹ kókó jẹ kò rí bẹ́ẹ̀ o irọ́ ni gbogbo nǹkan tó sọ ń bẹ̀ yẹn pátápátá because a send ẹ̀ sórí fórum wa wọ́n kàn wò pé ta lè ní igan tó kàn sọ nǹkan tí kò mọ̀ tún wà ṣẹ̀ àbúrò popsi mi ni ṣẹgẹt tún wà ṣẹ̀ náà ó tàn mọ́ wa ṣẹgẹt ilé tèmi ti wá ilé TK ni dáàdì tèmi kọ́lé sí Elébùté lẹ́yìn police barrack nígbẹ̀bà a dẹ̀ ti kọ́lé sí Ìmòrú gbogbo tí màá yẹn ń sọ kinní kan ẹ ló kọ́kọ́ jẹ kinní kan gbà tí ọ̀rọ̀ yẹn kọ́kọ́ wáyé àwọn tó wà mí ìtàn mọ̀ mí gbà tó kọ́kọ́ jẹ Balógun Ṣọ̀tẹ̀ ló kọ́kọ́ jẹ Balógun lẹ́yìn ìgbà yẹn dáàdì tèmi tó jọmọ TK ó jẹ Òsì Balógun. correct. ìgbà tí Ṣọ̀tẹ̀ kú ní ọ̀nà Abẹ́òkúta tó l'accident Showcase tí Sunny Adé máa ń kì tẹ́gẹ̀t ó kú ó l'accident. Ṣọ̀tẹ̀yẹ ní Baálẹ̀ street. bẹ́ẹ̀ ni ìgbà tó kú ni dáàdì tèmi bọ́ sí Balógun dáàdì tèmi wà lórí Balógun for 31 years lákìlẹ̀ Ìjẹ̀bú kó tó di pé òun náà kú tó fi kan Aláwùsá ló wà ń bẹ̀ ń sìn for now. Aláwùsá ló jẹ last. òun ló ìwà ń bẹ̀ báyìí Ọlọ́run àdẹ̀bà sẹ́wọ̀n fún ọlẹ́mì gígùn bọ́ mo ò fẹ́ sọ̀rọ̀ púpọ̀ gbogbo nǹkan tí màá yẹn kàn sọ lórí afẹ́fẹ́ kinní kan tún àṣẹ ló yẹ kó jẹ Ọ̀tún Balógun kinní kan is all lies. okay thank you I love that.
nǹkan tí mo wá síbi láti tàn mọ́lẹ̀ fún yín ni pé gbogbo nǹkan tẹ́yìn yẹn sọ wọ́n crop ẹ̀ka tó kàn sọ a lot of irọ́ ló kàn sọ inú mi dẹ̀ dùn pé àwọn èèyàn tó wà nù pí wọ́n mọ̀ mí délédélé. TK mo wà ń bẹ́ẹ̀ mo ń jẹ́ wẹ́. ọmọlé bàbá Ṣùbòmí yẹn ọ̀túnba ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ owó ló fi jẹ́ olórí ọmọ ọba owó ló fi jẹ́. àmọ́ rẹ ni kábíyèsí olówó ẹni tó olówó kì í joyè ebi tó kó olówó jẹ mò ń gbọ́ yín bàbá mi. kábíyèsí ẹni tó olówó kì í joyè. ẹ̀kọ́ tó máa ń sọ ni wọ́n ní olówó ló mo fẹ́ bèrè wáyọ̀ lọ́wọ́ yín ọba Abímbọ́lá. kábíyèsí so tí mo bá lówó sí mo lè wájọ ọba Ìjẹ̀bú-Òde nǹkan tẹ̀ ẹ̀ sọ yẹn. tèmi ọmọ Ibru jẹ oyè níjẹ̀bú-Òde ọmọ Ṣèkírì. ẹjọ ẹ bá mi dáhùn question yìí wọ́n ní olówó kì í joyè tẹ́mi bá jówó ń sìn ṣé mo lè ní mo fẹ́ wá jọba. olóyè yàtọ̀ sọ́ba. olóyè mo sọ olóyè ni mo sọ o olówó lolóyè kì í foyè fọwọ́ àti ṣe. lórí owó yín ẹjọ́ yìí tẹ́ bá fẹ́ jẹ. a máa ń fọ olówó rèmi ṣẹgbẹ́ ọlọ́lá rèmi jóyè. TK mo ti fọ lóore náà yẹn. a dà fún yín sá. kábíyèsí mo jẹ́wẹ́ o. sẹ́ríkì ẹgbẹ́ ọ̀dọ̀ àwọn Gíwá Kazeem ló sọ̀rọ̀ ọ̀dọ̀ àwọn àbọ̀ ọ̀dọ̀ yẹ mo ti rojú àwọn ṣókàsì yẹn àwọn olówó àná nìyẹn. so mo mọ olówó àná so kẹ́lẹ́ mọ̀ pé àmọ́ nǹkan tá a kàn ń sọ á ti gbà ok pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ṣe àkéde bẹ́ẹ̀ ṣe sọ nǹkan fún wa sí àti understand but nǹkan tá à ń sọ ni pé ń bo ní ilé aláàjì gangan wọn ò nílé. máa wàlíkó ẹjọ ẹ jẹ́ kó dá wa lóhùn ṣùgbọ́n lọ́mọ Ìjẹ̀bú-Òde ni wọ́n dẹ̀ ti ṣàwọn àlàyé kan fún wa. nílé aláàjì. kẹwọn. ilé bàbá wọn. Olúayé ọ̀fùjì. Fìdípọ̀tẹ́ ni. níbo nìyẹn. Fìdípọ̀tẹ́. ní street wo. Fìdípọ̀tẹ́ wà lẹ́yìn. ó súnmọ́ Fìdípọ̀tẹ́ súnmọ́ ní sáìdì a lè gba bí tó ti ń ṣẹ́wó yẹn wọbẹ̀. wọn náà ti ń ṣẹ́wó. níbi àwọn níbi Fìdípọ̀tẹ́ ó wà Fọlágbádé wọlé post office. tó body question ṣé Wasiu fúnra rẹ̀ ó wá láti family yẹn Fìdípọ̀tẹ́ wà ní Ìjẹ̀bú-Òde lóòótọ́ bọ́ ṣé òun fúnra wá láti bẹ̀. ẹ wo. yóò fún ẹ wá láti bẹ̀ because ilé tọ́ni kó lọ kọ́ sí ẹ má máa kó bá ẹni ẹlẹ́ni ó máa cross ẹ má ti ọ̀rọ̀ sí kábíyèsí kábíyèsí mọ̀ mí dáadáa. ǹjẹ́ ẹ bá ti mọ̀ you don't have to say. ẹ má sọ àwọn Òdúwọlé wà ń bẹ Adésọyà wà ń bẹ. ẹ má kó pẹ́sẹ́ lẹ́ni lẹ́sẹ̀ o ẹ má ti ọ̀rọ̀ sí TK lẹ́nu. nǹkan tẹ́ ìrora ń ṣe yìí àwọn tó jókòó tì tó ń crop ẹ̀ tó ń send ó ń jókòó pa ni. the last one tẹ́ bá mọ bó ṣe go viral ìbọn làwọn sọ sí pé àwọn èèyàn crop ẹ̀ wọ́n send ẹ̀ káàkiri. on behalf of TK èmi withdraw ẹ̀ o pé kí wà nù kí n ṣọmọ Fìdípọ̀tẹ́ o so ẹ̀ ṣe bá fẹ́ crop ẹ̀ tún gbé o. Confirm ní kẹ́sọ̀ ọba Abímbọ́lá o tó bá dá yín lójú wọ́n máa gbé jáde ní sí tó máa gó gàgà wọ́n á lẹ́yìn lẹ sọ. ọmọ Fìdípọ̀tẹ́ ni. ṣe dey prove ẹ. because ìdí tí mo jẹ́ ìdíre. ẹ bá mi béèrè lọ́wọ́ wọn dáadáa like wọ́n confirm ẹ̀ sí he's confirming it he say he's from Fìdípọ̀tẹ́ so ẹ ní láti béèrè question lọ́wọ́ wọn kọ́ proof. ẹ jẹ́ kí n sọ di fún yín Ìjẹ̀bú ń jòjò o. bẹ́ẹ̀ni. èdè yìí ò ń ṣàrọ̀ ojú o. ẹ má lọ ẹ sọ nǹkan tẹ́ ẹ máa sọ torí àwọn Fìdípọ̀tẹ́ ti sọ pé àwọn máa tó bọ́ síta ń sìn. ẹ̀yin sọ confidence àwọn Fìdípọ̀tẹ́ ti láwọn máa bọ́ síta very soon. Sista Yetunde ẹ ní sùúrù. Sista Yetunde ẹ ní sùúrù ẹ jọ. Awujale tó jẹ is so rest in peace. àwọn tó súnmọ́ Awujale tọ́jọ́ ń ṣèlú ni tí Wasiu Ayinde tí ò bá ń ṣọmọ Ìjẹ̀bú-sẹ̀ kò lè jẹ́ lórí ọmọọba àwọn tó wà mẹ́ẹ̀ wọn fún náà àgbàlagbà ni wọn. ó dà ẹ má bínú sà ìjẹ́ mọ̀ wípé ẹ má bínú pé mo dá yín dúró ìjẹ́ mọ̀ pé shortman devil ṣe ẹ mọ ẹni tá à ń pè ní shortman devil ẹrùfá ìjẹ́ mọ̀ pé balógun wọn fún lóyè ní Ìjẹ̀bú-Òde sà ṣe mọ̀ pé bí Ọ̀túnba ṣe kú ó yí Ọ̀túnba yẹn lọ́gbàdé lọ́wọ́
ṣé gbogbo yìí tiẹ̀ mọ̀ ṣá táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ṣépè fún Awùjalẹ̀ ní táìmì yẹn pé ọlọ́gbẹ́ Fúlàní wá kó wá joyè níjẹ̀bú Òde. Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà òun ni àrẹ̀mọ ló jẹ. Thank you. Ẹni tí ò súnmọ́ Jẹ̀bú nìyẹn o, àrẹ̀mọ ló jẹ. Tí ìdáhùn tọmọ Fúlàní tí Awùjalẹ̀ fún lóyè. Ọba Abímbọ́lá ẹ̀gbọ́n mi máa fọ kábà débì kan káfò. Èmi ṣe dédé ọ̀rọ̀ ram sọ́rí níta kábà délé ẹ̀ ní alẹ́ wa lọ́wọ́ yọ dúdú. O náà mi ṣe ń wòrọ̀ tí mo máa sọ lórí afẹ́fẹ́. Nígbà tẹ̀jẹ̀ ń sọ, nígbà tẹ̀jẹ̀ bọ̀ dídẹ̀ ń tẹnumọ́ pé wọ́n fún lórí ọmọ ọba àbí kìnnìkan. Eléyìí ọmọ Fúlàní tó fún kọ́. Ọmọ Fúlàní tó fún lóyè níjẹ̀bú Òde kọ́. Ṣé kún ọ̀ fún ni? Nobody's talking about that. Ọmọ Ibru náà ṣàjọyè níjẹ̀bú Òde. Nobody's talking about it. Ẹ wọ́n sọ tó bá fún yàn ní olórí ọmọ ọba ó mì pé òun ni mọ̀ pàtó tiẹ̀ bẹ̀rẹ̀ kò sí ìrànwọ́ tó ń pè ní olórí ọmọ ọba níjẹ̀bú Òde tipẹ́tipẹ́ kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ Awùjalẹ̀ ló bẹ̀rẹ̀ gbogbo yamayama yìí. Bọ́yá ẹ̀dẹ̀ bá mi béèrè lọ́wọ́ ọba Abímbọ́lá kí lorúkọ àwọn àbúrò wọn àwọn lineage wọn kẹ since tẹ mọ̀. Èmi ò mọ̀ yẹn. Ṣé ní pé ó ra dá ẹ̀yin ẹgbẹ́ra yín ní ọba ẹ wá ń sọ fún mi. Ẹ̀yin ọba ẹ̀yin tẹ́lẹ̀ ìjọba nígbà tẹ fẹ́ clear kan sìn ẹ̀mú ní kọ̀ọ̀kan ẹ̀ ń kà fún wa ni o ṣe rántí nígbà tẹ wọrí platform yìí ẹ̀ ń kà fún wa ẹlẹ́kùnrin pẹ̀lú ọ̀bìkan ẹ̀ ń mú ní kọ̀ọ̀kan ẹ̀ ṣe wá lè dáhùn eléyìí. Nǹkan téèyàn bá mọ̀ mo rí pé kinní yẹn jáde mo dẹ̀ rí pé ọ̀rọ̀ fámìlì mi ló ń sọ gbà tó ń sọ̀rọ̀ létí k mo dẹ̀ rí pé nǹkan tó ń sọ ń bẹ̀ irọ́ ńlá ló jẹ́ sí that's why tí mo yẹ rí báyìí nǹkan tí mo ṣe wọ bẹ̀ nìyẹn ọjọ́ pọ̀ K1 ni mo bá wá bí mo bọ́rọ̀ K1 but ọ̀rọ̀ pé ó sọ ń pa fámìlì mi. Ó ti wà ókè. Kí ló yẹ kẹ́ ṣe wá fi sọ pẹ̀lú confidence gbà táwọn tó wá láti fìdí pọ̀ tẹ́tí wọ́n ti dọ́gbọ́n pé àǹtí Mọ́rí lẹ́yìn wọ́n ti sọ fún àǹtí Mọ́rí pé kò tọ́ mọ́ àwọn ẹ̀yin jẹ́ sọ pé ó tọ́ mọ́. ló ṣe wọn rárá nípa ẹ̀ mọ̀ pé ọmọ lè fìdí pọ̀ tẹ̀ ní. So àwọn símbílẹ̀ ẹ̀dà àwọn àbúrò ẹ̀dà àwọn ìbátan ẹ̀dà àwọn ọbàkan ẹ̀dà. Àwọn great aunty ẹ̀dà great uncle. Alágídí òṣì tó má lọ jókòó jẹ́ kán lọ sẹ́ńtọ́ máa gbókò kiri kíkìn. Eléyìí this should be a warning o. Ìjẹ̀bú Òde is not Lagos State o. Tinubu gan ó ra gbórí ẹ̀ pamọ́ ni wọ́n ló ti wọ́ọ̀nù Wasiu wọ́n ló ti sọ fún pé wo àwọn ará Ìjẹ̀bú déjú bó ṣe rò ó lọ yẹn Rẹ̀mí fúnra ọmọ Ìjẹ̀bú ni ó lọ gbórí pamọ́. This is not Lagos State, this is not Ọ̀yọ́ State. Tẹ́ ń bára yín dù tẹ́ lọ́ mú ọba wá láti Ìjẹ̀bú tẹ́ lọ́ mú ọba wá láti Canada. Lagos State is not Ọ̀yọ́ town tó kàn máa lọ jẹ́ máyégún bẹ̀ kò sí ń jẹ̀bú rárá. So this is Ìjẹ̀bú o tó bá lọ torí ẹ̀ bọ̀ nǹkan tó yẹ kó torí ẹ̀ bọ̀ wá orí agbóṣì wọlé. Kó má dẹ́ni àná ni. Ó máa pa lórí ni tí torí ẹ̀ máa di agbóṣì wọlé. This is Ìjẹ̀bú lélẹ̀ Ìjẹ̀bú ló ń pè dé. Agbára wà níbi tágbára wà. Rọra ṣe o anybody tó bá fẹ́ ṣe oore rọra ṣe. Kó má rọra ṣe kó máa ṣagídí kó máa ṣe orí bí orí coconut kó ká kí kó máa torí bí orí lẹ́gbẹ̀lẹ́gbẹ̀. Àwa ló ń lọ kọrin fún gbogbo Ìjẹ̀bú. No mọ nǹkan tó ṣẹlẹ̀ sàmà ó ti lọ bẹ́ẹ̀ pé Tinubu máa support òun. Ó tún kọrin òwe. Lẹ́ẹ̀kalẹ̀ welcome to the platform. Tó yẹn ló ṣe gàràgàrà gbà tó jẹ́ ti pé Tinubu ti wọ́ọ̀nù òun tó ti pé everybody ti dákẹ́ ó ti tèwọ́n náà rí pé àgbúrò ẹ̀ mọ̀ Wasiu bring it on wàá jẹ gbá ẹ̀. Ó ti àmàjà bàbá ńlá ìyá ni. Ó rí pé ìgbà tó di ọ̀rọ̀ Ìjẹ̀bú ní lówó disgrace wọlé ayé ẹ̀ disgrace tó rí ó dẹ̀ wọlé ayé ẹ̀ ó ba ayé ẹ̀ jẹ́ ó rí báyìí ó ti tẹ̀yàn yáwó ìyàmọ́ ó ti di pàdé. Àǹtí ẹ̀ka àṣẹyọ ṣé mo lè sáré bá yín dá sí. Oh sorry. Ṣé ẹni tó fa kinní yìí wọ́n ní tọ́mọ àlè ò bá tọ́ni tílé bá ń tòrò ọmọ àlè ò tí ì dàgbà ni. Ṣé rí àwọn afìdíbọ̀tẹ̀mọlẹ̀ tó fẹ́ jáde yìí ó létí fún wọn. Tó bá jẹ́ pé wọ́n fẹ́ dúró tí oyè lé bàbá wọn ni kò sí ní Awùjalẹ̀ lè ṣe fún wọn. Wọ́n á máa campaign tán pé kò ń ṣe nílé àwọn ló wà but nǹkan tẹ́gùn jẹ́ ti pa wọ́n kú. Ṣé rí mo fún Ìkẹ́nẹ́ ní credit ìgbà tí wọ́n ń wá ọba ní Ìkẹ́nẹ́
ìyàwó Awólọ́wọ̀ Jídé kò ń ṣọmọ kékeré nìkẹ́nẹ́ náà tó náà fẹ́ fi èèyàn jẹ òun náà múyàn lẹ̀ àwọn tó fẹ́ fọba jẹ nìkẹ́nẹ́ ní láyé yìí àwọn ò ní fún ẹ ó fún wọn ní iṣẹ́ mọ teaching hospital tó wà ká tó díjẹ̀ bóde yẹn ká tó dìkẹ́nẹ́ yẹn ó fún oṣù láti fi ra oyè yẹn àwọn èèyàn nírọ̀ ni àwọn ti múyàn àwọn máa fà á wọ́n fà á ẹ lọ nǹkan tẹ́bi ṣe mọ̀ torí pop sí mi mọ̀ bọ́ ṣe fọba jẹ nìkẹ́nẹ́ wọ́n nírọ̀ ló pa obìnrin náà ìyàwó ló jẹ́ Awólọ́wọ̀ ló jẹ́ ti tàwọn níbí ó dẹ̀ ti kú ta ni ẹ́ wọn gba ẹni tó múlẹ̀ ẹ lọ bèrè nǹkan tí mò ń sọ yóò tó 10 ìgbà tí ó kú ó tó 10 years wọ́n ẹ̀ṣẹ̀ fọbàjẹ́ kò sọba níkẹ́ni wọn ò lè gbà fún ìyàwó Awólọ́wọ̀ ó fà á tí wọ́n bá fà á tọ́ wọ́n fà á dọ́gba wọ́n láwọn ti múyàn lẹ̀ ó dẹ̀ máa jẹ́ òkú oyè ó dàbí pé gbà tẹ́mi dẹ̀ wá kú òun lè bóyá gbà tó dẹ̀ wá kú lọ́jẹ́ bọ̀ mọ̀ pé wọ́n gbà lọ́wọ́ ẹ̀ òun ló nǹkan tó ṣe fún wọn ní hospital kan tó wà ní ká tó débi kẹ́rẹ́ nìyẹn ipò òun fún oṣù wọ́n ní ohun tó bá wọn ẹ̀ kò fún àwọn ìyàwó ni ẹ́ níbi tó ti ń fọba jẹ ó lè mọba láwọn lórí wọ́n bá fa ó lo ṣe ó lo gbogbo ẹ̀ wọ́n ní irọ́ ló pa ìkẹ́nẹ́ lélẹ̀ Awólọ́wọ̀ ò sì láyé Awólọ́wọ̀ làwọn ní mítìn bá ṣe kò ń ṣèwọ̀ làwọn fẹ́ máa bá ṣe mítìn wọ́n wìn ní ẹ o wọ́n wìn ní ẹ ọba tó múlẹ̀ ó pẹ́ kó tó wú ọba yẹn bọ́ba yẹn ní sùúrù tó wọ́n sọ fún pé àníwọ̀ ló máa jẹ́sẹ̀ obìnrin kò ní wàá lalẹ̀ fáwọn nígbà tí kẹ́nẹ́ kéré tó yẹn tó yàwó Awólọ́wọ̀ ń ṣeun kékeré ní Nàìjíríà náà tó dúró sórí ẹsẹ̀ wọn it's a shame tíjẹ̀ bóde bá jẹ́ kí bọ̀bọ̀ yìí mú jẹ wọ́n náà máa lè tílé bá ń tó wọn máa lè ò tí dàgbà ni àwọn wo ni Wàsíù ń fún lówó ní pìtìpọ̀tẹ̀mọ́ làbí kílẹ̀ tí ń pè tó wọn á fẹ́ jáde sìn tó bá jáde kò sí wọn lójú tì kókó bó ti ń ṣe wọn wọlé ó jẹ́ kó ti stood their ground látilẹ̀ ìgbé kò ń ṣe ọmọ àwọn kí ló fẹ́ jáde fún sìn so tẹ́lẹ̀ yóò bá ṣẹlẹ̀ sìn ojú wa ń tì wọ́n pé tó bá ti lè lọ Wàsíù it's too late for them kò yí sọ pé àwọn náà máa jáde tó bá jáde sìn èyẹ lọ́wọ́ àṣẹ because Awùjalè ńgbà tó ti fún lóye yẹn ó ti ní dimension Tinubu máa fọ́ọ̀sẹ̀ lé wọn lórí bọ̀ wọ́n jẹ́ rí gbogbo rẹ́kọ̀dì lè àbá máa play sí ipa àwọn Awùjalè àwọn fìdípọ̀tẹ̀mọ́ lẹ́kọ̀ọ́ bọ̀ wọ́n dákẹ́ síbẹ̀ wọn sọ kọ́kọ́ Wàsíù ò ń ṣe èèyàn gidi ìjọ tó ń pín ìtìjú ò ní tìjú ṣe rí Wàsíù kò ń ṣe èèyàn gidi èmi ò ṣẹ̀ṣẹ̀ mọ̀ Wàsíù Akérèdọ́lù ló ti dàgbà o màá sọ máa fi dákẹ́ síbẹ̀ ọmọ bàbá ẹ̀ pàápàá kú kí ló ṣe fún nígbà tó pa ọmọ bàbá ẹ̀ síwájú Adébẹ̀ndẹ̀ house. ọmọ bàbá ẹ̀ ṣé ó lọ́ba kan ni. ó ní ọba kan ẹ jẹ́ kí n dákẹ́ kí n fi mẹ́jọ ó ní ọba kan mi ò ní sọ látọ̀dọ̀ bàbá side àbí látọ̀dọ̀ ìyá. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. látọ̀dọ̀ bàbá àti látọ̀dọ̀ ìyá. ọmọ bàbá ẹ̀ tó go down kò ṣe méjì kò ṣe mẹ́ta àwọn wọlé kẹrù yìí tó ń pè ní ọmọ àjẹ àwọn ló lọ ẹ wo ẹ jẹ́ ká dákẹ́ ṣé rí Wàsíù àbíṣọ̀nà ẹ̀ ti pọ̀jù kò tọ́ mọ́ ẹ bá mi sọ ọmọ ẹ̀ tó yege yàtọ̀ sí lẹ́yà tó gbé káàkiri yẹn lẹ́yà yẹn náà sì lẹ́kọ̀ọ́ iṣẹ́ kò bójú tó àwọn ọmọ ẹ̀ kó tó àwọn ọmọ ẹ̀ ló yẹ kó ṣiṣẹ́ lẹ̀ fún ètò wọn á jà ìwà tó ti fẹ́ kú wọn ò ní dọ̀gba retirement tó bá dẹ̀ máa gbọ́gba retirement kó ṣe bí Wàsíù náà níṣẹ́ ló yẹ kó tọ́jú àwọn ọmọ ẹ̀ kó mú wọn mọ Ìjẹ̀bú-Òde yẹn kó dẹ̀ fi ọ̀nà tọ́ wọn kó dẹ̀ introduce wọn gbé wọn sí iléeṣẹ́ gidi ọmọ ẹ̀wọ́ ló ní iléeṣẹ́ tó jẹ́ gidi ṣé bí Ṣùbọ́mi Balógun yẹn sọ yẹn àwọn ọmọ Ṣùbọ́mi Balógun wọn máa dúró ẹ wo kúkú àwọn ọmọ kúkú àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn èèyàn àwọn ọmọ ọ̀sìn lọ́wọ́ ẹ sọ fún mi ọmọ Wàsíù wo ló ní láàrin èmi náà mọ tí bàbá yẹn bá kú lé nìyí o gbogbo nǹkan tó wà ń bẹ̀ máa rẹ mu ni bí kòkò tọ́ ọmọ débi tó máa gbé orúkọ ẹ̀ ga iṣẹ́ kò ṣe yẹn kó ní sùúrù kó ṣe yẹn káwọn ọmọ ẹ̀ tó bá jẹ́ pé ó ṣe yẹn o àwọn ọmọ ẹ̀ bá a joyè lọ́la òun fight very selfish man nǹkan tó ṣe ráyè ṣe tó ṣe ráyè jẹ́ káwọn ọmọ ẹ̀ joyè lábẹ́ ẹ̀ nìyẹn jáwọn ẹjọ́ tó lọ ẹ ṣe bí bọ̀bọ́ yìí ló sọ yìí bọ̀bọ́ tó sọ̀rọ̀ tẹ play kìíní ẹ̀ yìí ṣó parọ́ ni ẹ ṣe ó ti ṣàlejò wa pé ó ní ká ẹ jẹ́ ká wo ok ṣé débi Wàsíù ṣe ń jà yìí ó jẹ́ ká ti wọ́n mẹ́ẹ̀kan tó máa ní sẹ́nitọ́ lágbájá kìíní kan company kan ló ní tó ti jáde kò sí yẹn náà
tá máa sọ pé tó máa sọ pé òun ló ní bó tẹ̀ jẹ́ pé àwọn tó ń rẹ̀dì Kanobi ní odindi gbogbo Ìjẹ̀bú Òde yẹn ipò mẹ́lò ní company tó tóbi jù bẹ́ẹ̀ kò sí yẹn náà. mo ti gbọ́ is okay ó yé very selfish man àfẹ̀mí very centered man. máa pè é létà àfẹ̀mí ni Wasiu. ẹ kalẹ́ mà ẹ kú ètò. Fílípù ọmọ kan máa ṣoríire. ẹ ṣe ó máa ẹ ṣe hold on ẹ jẹ́ kí tíkè parí. ẹ jẹ́ kí n dúró ṣe mọ ojú ẹ̀kọ́ tì mí ni pé ìbòjà tó ń jà yìí kò tọ́ mọ́. àmọ́ ìyàwó tó máa gbé wọlé ṣé fẹ́tí àlá gbé wọlé ṣé kinní kan la gbé wọlé. Bísọ́lá bá mọ̀ sí la gbé wọlé. gbogbo àwọn ọba ṣẹ́ rí àwọn ọba tó bá gbé obìnrin. Wàsíù ṣe mọ̀ nísìnyí pé àwọn ọmọ Ìjẹ̀bú hate òun. Ìsìn ló ṣe mọ̀ pé àwọn ọmọ Ìjẹ̀bú hate òun. Ẹ̀yin obìnrin kí ló lè jù nínú ọ̀rọ̀ yìí o. Sista Maureen èyí ló máa fi ṣe olórí. Sista Maureen àwọn èèyàn ẹ jẹ́ kí n correct àwọn èèyàn fún kankan wọ́n ní personal life ẹ̀ kò ń ṣe personal life ẹ̀ characters lọ fi ṣé ẹni tẹ bá fẹ́ ìyàwó ní tá ìyàwó bá ti ṣàṣẹ́wó rí personal life ẹ̀ ni ẹ máa fẹ́ mọ̀ bóyá ó ti ṣàṣẹ́wó àbí kò ti ṣàṣẹ́wó ohun tó lè mú yín máa díìgì obìnrin kẹ́ tó fẹ́ ẹni tó bá dẹ̀ ti wá sí public personal life ẹ̀ kọ́ ẹni tẹ fẹ́ kó jọba ẹ fẹ́ wo characters ẹ̀ ẹ fẹ́ wo kí ló ṣe ṣé gbogbo nǹkan tí Wasiu ṣe it's not inspired ṣé rí àwọn tá a gbé personal life wa síta àwọn òṣùpá àfẹ́jẹ̀ kankan so àti private ara wa nìyẹn àmọ́ wọn tó bá ti bọ́ta bó o fẹ́ lead èèyàn bó ṣe bí ẹgọ wọn á wú jáde o lè láti gbà bẹ́ẹ̀ o láti bínú sí ṣé gbogbo àwọn tó ń defend ẹ pé ẹni tó bọ́ta ti ẹ̀ worse ẹ fìyẹn lẹ̀ tí ẹ̀ bá worse jù bẹ́ẹ̀ lọ òun ló gbé rẹ̀ síta tí kò bá sọ pé ó fẹ́ jà tó bá náà fẹ́ joyè yìí sìn àti mọ̀ sí ìgbà tó bá sọ pé òun joyè sí àti mọ̀ sí hooligans ètò wa ń túdìlé ẹ̀ wọ́n ní túdìlé ẹ̀ bó tó bá ti sọ pé ó fẹ́ lead èèyàn your characters will beat everybody should stop saying his personal life nothing like his personal life if it's his personal life kò dé lè jẹ́ tó máa rúùlù gbogbo Wasiu wants to rule over millions of people ẹ wá ń sọ fún wọn pé personal life ẹ ni tó bá bọ́tà pé òun fẹ́ rúùlù wọn kò sẹ́ tó bá tójú bọ́lé ẹ̀ bó tó bá ti bọ́tà pé òun fẹ́ lead àwọn èèyàn you want to be a leader ó máa tú díẹ̀ ẹ̀yin tó ń tú di Wasiu tẹ́ ń bínú pé personal life ẹ̀ ipa àwọn tó ń bu gan wọ́ọ̀sì jù báyìí lọ ẹ stop sọ bẹ́ẹ̀ nǹkan tó jẹ́ kí ìlọsíwájú wà nìyẹn ẹ jẹ́ kó tu Wasiu dẹ̀ ṣe tó lójú tó bá jẹ́ tó lójú tì ní kó ló gbédìlé bàbá ẹ̀ jáde kí ni dídì bẹ́ẹ̀ ẹ wo ẹ̀yin tẹ́ bá ti sọ pé personal life ẹ ni ẹ stop ẹ tó bá gbé rẹ̀ síta kò sẹ́ni tó máa tójú bọ̀lẹ́ ẹ̀ bó tó bá ti fẹ́ rú pé o fẹ́ rú lóva èmi yìí gan ọmọ kékeré yìí máa mọ èèyàn tó jẹ́ tó máa wò pé kí ló fẹ́ mú wá sí society ẹ wo èèyàn kan tó jẹ́ pé ó ti jalè l'Amẹ́ríkà wọ́n jù wálé Wasiu kìyẹn ṣé ó máa encourage wa ni pé ká máa jalè ni those are example of his personal life wọn ò lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ wá yọ̀bọ̀n jẹ́rí Ìjẹ̀bú Òde máa ní agreement. a tún máa ṣàgídí àlọ́dá plane. ṣé tó agreement bá ṣẹlẹ̀ ní palace tó máa ní káwọn bodyguard yóò ọ̀bọ̀n kó wá nà wọ́n ni those are the characters that he has. ẹ wo sí ẹ wo. gbogbo ilẹ̀ tẹ́lẹ̀ tó kọ́ lé níjẹ̀bú Òde tí ẹ wo ó gbé gọ́ọ̀lù sí wọn ní ọ̀fun báyìí ló gbalẹ̀ wílẹ̀ ni. àwọn hooligans wà ní Ìjẹ̀bú Òde yẹn. òun ló sponsor wọn mọ̀ ṣe fẹ́ gbọ́ òun ló sponsor wọn. I have to tell you ẹ̀yin tẹ́ ń pè ní personal life ẹ sọ ṣe bẹ́ẹ̀ tó o bá bọ́ta àwọn èèyàn láti tú díẹ̀ wọn ò tí ì tú díẹ̀ tó kí ló dé tó ó lè kó tú díẹ̀ jù bẹ́ẹ̀ lọ. ọ̀dà alágídí o kò lè ń bù láyé. ó jẹ́ kó tú díẹ̀ jù bẹ́ẹ̀ lọ ṣé má máa bínú o tó bá ti wá kàrátà sẹ̀ ẹ má bínú ẹ ṣe ẹjẹ́ kí n. madam ẹ jẹ́ kó parí ẹ jẹ́ kó. ẹ jẹ́ kí n tí èmi kò fẹ́ sọ ni pé gbogbo ẹ̀yin tẹ́ ń pè ní personal life ẹ yé pè ní personal life òun ló sọ pé òun fẹ́ jọba wọ́n dẹ̀ máa mọ̀ ẹ má máa fi sentiment sí wọn ò tí ì tú tó kójọba wa tó débi tó ti bí bàbẹ́ aláti rí píṣọ bàbá Wasiu aláti rí píṣọ ẹ gidigidi ni kọ́ rí bẹ́ẹ̀ certificate tó sọ pé inú ìdílé báyìí ló ti jáde. ọmọ ẹjọ́ inú ẹgbẹ́ wo ni bàbá ẹ wà inú ẹgbẹ́ wo ló wà nínú Ìjẹ̀bú Òde inú ẹgbẹ́ wo ló wà àwọn ìyá àwọn àbúrò ẹ àti àwọn ẹgbẹ́ àwọn dà. ṣe rí ngbà tí ìyá Wasiu lóyún Wasiu àbí ngbà tó bí
bàbá ẹ̀ bó ṣe gbé dání bàjọ́ ọmọ ọdún kan ni hospital tó bí sí afẹ́ mọ̀ date of birth ẹ̀ kó mu jáde. àwọn èèyàn báyìí ló ṣàyẹ̀ bó ṣe ń ṣe nǹkan nìyẹn ẹ má bínú èèyàn ní láti wà kẹ́fù láyé ẹ ṣe gan-an. gbogbo story barista tó sọ yẹn gbogbo ẹ̀ la máa tún di kókó ẹ̀ wò tó ń ṣe kíní lọ́dọ̀ barista. àní sẹ́rí Rotimi ọ̀chẹ̀ ẹ káàbọ̀ sórí ètò. ẹ kalẹ́ madam ẹ kú ètò ẹ kú àtàárọ̀ o ẹ pẹ̀lẹ́ mà. Yes ma. Madam sẹ́rí ẹ má bínú nǹkan kékeré tèmi kàn fẹ́ contribute ni pé there is one man ọ máa ń pè ní Ashanti Shole, may his gentle soul rest in perfect peace. Mi mọ̀ bóyá ẹ máa mọ̀. Mi gbórí. Lọ́gà ni. Tó yẹ yín mà. Mo mọ̀ Shole. God bless you. Mo mọ̀ pé máa mọ̀. Ó wà London tẹ́lẹ̀. Mo mọ̀. France ló wà. Bẹ́ẹ̀ mi mò ń náà là ń sọ pé may his gentle soul rest in peace. Bẹ́ẹ̀ ni ọmọ Èkó ni wọ́n. Bẹ́ẹ̀ ni. Ṣẹ́rí ẹni tó kọ́kọ́ observe kínní tó kọ́kọ́ bring this thing to notice was Ashanti Shole. Ìgbà yẹn Awujale yìí wà láyé. Ashanti Shole ń pariwo ń gbà yẹn ó ṣe ètò yẹn léraléra for like bí a week ń pé ẹ̀yin ọmọ Ìjẹ̀bú ẹ̀yin ọmọ Yorùbá àtàtà ẹ fura ògbóni yìí nǹkan báyìí ló ń aspire fún. mo rántí máa ní náà. Àtàwùjalẹ̀ in tó aspire fún nìyẹn máa yẹn sọ títí but kò sẹ́ni tó kọ bí ara sí gbà yẹn kò sẹ́ni tó notice. Ṣé rí ẹni tó bá ti ní future ambition tó dẹ̀ ti nurture ambition ti pẹ́ tó wá kù díẹ̀ káàtó ó máa ń wà difficult láti defeat irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn mo ní parọ́ fún yín mà. Ṣé rí tó bá yẹ pé àwọn èèyàn ti kọbi ara sí warning yẹn gbà yẹn tó ti ń bá fà á àbí tó bá jẹ́ pé time tó fẹ́ jó lórí ọmọọba yẹn àwọn èèyàn jáde báyìí ó máa wà very difficult fún. Even tó bá tiẹ̀ mú jẹ gan pàápàá ìyá Awùjalẹ̀ yìí mi rò pé ó máa ní tìjú láti lóun fẹ́ jáde láti fẹ́ ṣe anything pé àbóun fẹ́ contest àbóun fẹ́ jẹ́. So that is where the problem lies. Then tẹ́ bá tún wá rí ibi tí màá yí smart dé ni pé he was smart enough to divide that family. Ṣé ipò lórí ẹbí méjì àwọn méjì lọ́n láwọn fẹ́ jó lórí ẹbí ń sìn. Gbogbo ẹ wọ́n ti pín gbogbo ẹ̀ sí méjì ẹ rí i pé jàgírì ó ti di méjì kíní kan ìpẹ̀bí ó ti di méjì. So ṣáárí game plan ẹ̀ ń sìn ni pé ìtò máa fẹ́ ṣe ń sìn ni pé tóun bá fowó wà àárín wọn tó bá fowó dà wọ́n rú tó bá yá bóyá gọ́ọ̀mẹ̀ntì á dá sí pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí bóyá ọmọ lọ́kọ̀tù ni o àbí nǹkan kan. Ọ̀rẹ́ ẹ̀ ti ní wọ́n lọ kọ́ọ̀tù. Wọn ò lè lọ kọ́ọ̀tù o wọn kò sí kọ́ọ̀tù kankan tó fẹ́ lọ. Ọ̀rẹ́ ẹ̀ wọ́n ti láwọn lọ kọ́ọ̀tù o. No, ẹ máa gbọ́ ó ti wà nínú rules and regulations family ò pé nísìnyí o family ò pé o. Ó ti wà nínú òfin Ìjẹ̀bú pé anybody tó bá ti mú wọn ò gbọ́dọ̀ lọ sí court ṣe ní gbogbo ètò sọ yẹn ó kàn tọrọ ẹ̀ torí pé kí ni Ìjẹ̀bú gbó ṣe mo yọdún tí kọ́ tó jẹ ọba Ìjẹ̀bú gbó ṣe mo yẹ ọdún tó take kọ́ tó jọba Ìjẹ̀bú gbó. So automatically kò lè ṣẹlẹ̀ Ìjẹ̀bú Òde. Kí ló dé? Ṣé rí fún àtẹ̀tù máa gbà ń sìn ni pé kọ́lọ́n jẹ́ kọ́ yan olórí ẹbí tí ò ní gbàbọ̀dé olórí ẹbí tó máa níbẹ̀rù Ọlọ́run. Wọ́n ti mú olórí ẹbí olórí ẹbí ti wà òkè. Ẹ máa gbọ́ méjì náà ní olórí ẹbí tí ìlú dá méjì ni. Ẹ máa gbọ́ ṣẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ ń sìn ni pé àwọn fìdípọ̀ tẹ̀mọ́lẹ̀ àwọn tó gbàbọ̀dé nínú wọn mo mọ̀ pé wọ́n máa lọ bá wí lẹ́yìn ṣó ti yé yín sìn àwọn olórí ẹbí yẹn lè máa mọ̀ gbogbo ìgbà tó fi jẹ olórí ọmọ ọba yẹn kó jẹ́ pé èèyàn kan ló gbẹ̀bọ̀dé bọ̀ tí ń sìn àwọn tó gbẹ̀bọ̀dé yẹn. Kò ń ṣàwọn ló kàn ẹjọ́ ẹ má bínú mà Mrs. Daughter of Zion kò ń ṣàwọn fìdípọ̀tẹ̀ ló kàn sí àwọn fúnṣegbúwà ló kàn. a mọ̀ pé fìdípọ̀tẹ̀ kan ló kàn torí fìdípọ̀tẹ̀ ló fi jẹ olórí ọmọ ọba fìdípọ̀tẹ̀ ló fi jẹ olórí ẹbí tó bí ìwà bó ṣe tún wá sọ pé òun wá tún tọ́ mọ́ àwọn tó fẹ́ jọba ń sìn àwọn fìgbẹ́gbùwà ń sìn tó fẹ́ jọba èmi ò torí olórí ọmọ fìdípọ̀tẹ̀ mọ́lẹ̀ ló fi jẹ olórí ọmọ ọba so mi ìmọ̀ ibi tó tuntun wá tọmọ àwọn tó fẹ́ jọba ń sìn. Àwọn yẹn ti deny yẹn wọ́n ti kọ̀ ẹni tó gbowó gan lọ́wọ́ ẹ̀ ti kọ̀ pé kò tán mọ́ àwọn. Bẹ́ẹ̀ni wọ́n ti kọ̀ but ṣẹ́rí ìbá dáńsìn torí ìsìn sísá wa tó ń sọ fún wa pé àwọn fìdípọ̀tẹ̀ mọ́lẹ̀ pé ó ti late kò late kankan kò late wọ́n sì lè jáde because ṣe mọ̀ pé kò sí bó ṣe lè rí àwọn kan máa jẹ́ pé wọ́n máa jẹ́ èèyàn kan tó yẹ pé báwo náà ṣe ń sọ tó jẹ́ pé wọ́n máa ń dalẹ̀ so lára àwọn tó dalẹ̀ yẹn sìn mo mọ̀ pé wọ́n máa bá wí wọ́n máa ti mọ ẹni tó ṣiṣẹ́ yẹn ṣọ̀rọ̀ mi yé yín kò ó sì bẹ́tà káwọn fìdípọ̀ àwọn
kọ́ jáde láti wá sọ because Wasiu wá láti Ìjẹ̀bú Òde kọ̀ọ̀kan mi ní purọ́ fún yín because ọmọ Ìjẹ̀bú ò kì í sun ìta Èkìtì náà sí bàbá ẹ̀ sí kò sí bó ṣe lè rí ó yẹ kó gbé wálé the school wo ni bàbá ẹ̀ lọ àwọn wo náà jọ lọ sí school ta ni àwọn tó jẹ́ pé wọ́n jọ ṣeré ṣọ́rọ̀ mi yé yín ẹgbẹ́ wo ló wà gbogbo kìíní yẹn ló yẹ kó la máa fi trace because irú ṣẹ́rí tó bá ti jẹ́ pé ó wá láti family tó bá ti ṣe pé ó wá láti ìdílé ọba tó bá ti ṣe pé ó wá láti ìdílé ọba wọn kì í sin wọn síta tó o bá wá láti ìdílé ọba ibi tó bá wù ẹ́ bẹ́ẹ̀ ni ṣe bó sọ pé ìdílé ọba lòun ti wá ìyẹn ni mo ṣe sọ pé wọn kì í sin wọn síta wá ìtọ́ ṣe máa sin bàbá ẹ̀ sí Àkúrẹ́ àbí ibo náà Ìjẹ̀bú tó ṣe pé tẹ́ bá débẹ̀ àǹtí Maureen a sì ń sin àwọn èèyàn eléyìí tó ṣe pé àwọn èèyàn máa ń lọ sí mọ́ṣúárì kó àwọn èèyàn lọ sí yẹn ó sì kàn mọ̀ ní Ìjẹ̀bú Òde Ìjẹ̀bú generally wọ́n máa sin àwọn èèyàn síwájú ilé wọn báyìí. bàbá mi tó ṣẹ̀kú láìpẹ́ yìí ní 20 iwájú ilé báyìí tẹ́ bá dé gbogbo Ìjẹ̀bú Òde ó dídì sọ ó kó tó kúrò sọ pé ibi báyìí ni kò sí òkú sí iwájú ilé là ń sin àwọn èèyàn sí iwájú ilé ni àwọn ò sí òkú tiwa sí burial ground iwájú ilé ni so gbogbo ìtò sọ yẹn story ni kò sí kò tọ́ mọ́jẹ̀bọ́dé rárá kò tọ́ mọ́jẹ̀bọ́dé lóòótọ́ ló ti pẹ́ ní Jẹ̀bọ́dé lóòótọ́ náà pé ní àwọn ìyá ẹ̀ wá sí Jẹ̀bọ́dé wá ṣe ókè ẹ jẹ́ kí tún ẹ ṣàkíyèsí kan nígbà tó ní ìyá àwọn kú tó tẹ̀ sọ pé fìdípọ̀tẹ̀mọ́lẹ̀ lòun ti wá nígbà tí ìyá ẹ̀ kú àwọn wo ni àwọn fìdípọ̀tẹ̀mọ́lẹ̀ wo ló wá síbi tòkú yẹn tó at least ó yẹ kó gbé kí kámẹ́rà kí gbogbo Ìjẹ̀bú Òde ló sì yá ẹ̀ sí wọn gbé lọ Lúpéjú. ọkọ ìyá ẹ̀ nìjẹ̀bú ṣé ìyá àǹtí Maureen ọkọ tí yẹ wá pàpà wá fẹ́ lẹ́yìn ìgbà tí bàbá Wasiu kú Ìjẹ̀bú ni mánu yẹn. ok Ìjẹ̀bú ni mánu yẹn àwọn ẹ̀gbọ́n stepfather Wasiu fúnra rẹ̀ Ìjẹ̀bú ni. ẹjọ́ mà mo fẹ́ bi ní kinní kan pẹ̀lú bí gbogbo bó ṣe fa Wasiu lọ fà bọ̀ yìí ṣé kò sí sísítẹ̀ kan nu wọn tó lè jáde kò sí lára àwọn fìdí àwọn fámìlì ẹ̀ kọ̀ọ̀kan tó lè jáde tó máa sọ pé òkè òótọ́ ló ń sọ kí ló dé tí èèyàn kọ̀ọ̀kan náà àwọn fámìlì ẹ̀ ò lè jáde so ó ṣe rí gbogbo nǹkan tó ń sọ yẹn torí pé ó ti tọ́ mọ́ Tinubu torí pé ó ti jẹ́ ọ̀rẹ́ Tinubu ló ṣe rò pé òun lè wá gbájú wọn ní Tinubu ti wọ̀ ọ̀nẹ̀ and kíní mo dẹ̀ gbọ́ pé wọ́n ní kíní náà ti Ọ̀nànúgà náà ó ti sọ fún sí pé kó tọwọ́ ọmọ ẹ̀ bá ṣọ kó yá fi para nǹkan táwọn Ìjẹ̀bú fi sọ fún bó ṣe ń fi wọ́lẹ̀ sí kó yá fi para kó yá gbójú kúrò bẹ́ẹ̀ but kò fẹ́ gbọ́ ó dẹ̀ fẹ́ kó jà Ìjẹ̀bú Òde òun ṣèkó náà ọmọ àlè fẹ́ wá jọba ní wọ́n fẹ́ wá jọba mọ́ wọn níbo lọ́ ti ń ṣe bẹ́ẹ̀. ẹ máa gbọ́ ṣẹ́rí nǹkan tó ń ṣe ń sìn níbi tó ń ba lọ yìí Ọlọ́run má jẹ́ kó da jókòó Ọlọ́run má jẹ́ kó da jókòó torí gbogbo nǹkan tó ń ṣe yìí ó yẹ kó mọ̀ Ìjẹ̀bú Òde. ẹ kalẹ̀ o. àwọn alágẹmọ máa díù pẹ̀lú ẹ̀ àwọn tí ò yẹ kó ṣe díẹ̀ mọ̀ wọ́n máa díù pẹ̀lú ẹ̀ because gbogbo wà. ẹ ṣe gan o daughter of ẹ ṣeun gan ẹ jẹ́ kí sista Fausa tẹ kalẹ̀ káàbọ̀ sórí ètò. ẹ kalẹ̀ o èmi ò ní much mo kàn ń wọ àwọn ọ̀yọ́ ọkọ mi níyàwó Ìjẹ̀bú lèmi o. mo gbọ́ bọ̀ gbogbo àwọn Ìjẹ̀bú tí mo mọ̀ ti fárígá pé kò ń ṣe mi ìṣẹ̀ tí rí Ìjẹ̀bú ẹyọ kan. mi ti níbo gbogbo àwọn Ìjẹ̀bú. ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ not ẹgbàgbé orí program behind the scene mi ì tí rí Ìjẹ̀bú ẹyọ kan. ọmọ àtọmọ tẹ́lẹ̀ lọkọ mi ruling house gbogbo wọn lọ pariwo. wọn náà fẹ́ rárá. tí ẹ mọ ti rí orúkọ yẹn ọdún sí. bí wọ́n ṣe ìfẹ́ sọ òyìnbó yẹn. mo ti rí orúkọ yẹn bẹ́ẹ̀ orúkọ Ìjẹ̀bú nìyẹn. ìyá ọkọ mi ẹ kalẹ̀ o ṣé wàá gbowó oúnjẹ. ok ọdún sí ìdásíkọ́ nìyẹn. ìdèpò ti kó sílẹ̀ kọ́ ọdún sí. kò sówó oúnjẹ. kò sówó oúnjẹ ilé ìtẹ̀mí ti rí ni pé. èyí tá a ti kólẹ̀ láti tún. mo lọ fẹ́ Dangote. wàhálà ìwé tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀. ká ní ó yẹ kó try kó instead of going to court ó yẹ kí bọ̀dá Wasiu. àlórí bàbá ọkọ mi yẹn o kó tẹ̀ kọ́kọ́ lo orí social media yìí náà. kó tẹ̀ ń ṣe bàbá ọkọ mi wọ́n ní kò ṣe Ìjẹ̀bú mi ní pé bàbá ọkọ mi mọ́. kó wo percentage ibi téèyàn fẹ́ jọba sí. orí bros yẹn ò pèsè. ibi téèyàn àwọn téèyàn fẹ́ jọba lé lórí
ṣé fẹ́tíà ló fẹ́ gbé wa pèrè ni àbí ẹlẹ́bà yẹ́lò. àbí Bísọ́lá Badmus ẹlẹ́lẹ́yà. ó máa lọ fẹ́ ìyàwó tuntun. ṣé ẹlẹ́bà yẹ́lò ló ń lọ àpèrè. ẹlẹ́bà yẹ́lò kó ti kọ́ra wọn ó máa lọ fẹ́ ìyàwó tuntun. ẹlẹ́bà yẹ́lò ti change orúkọ ẹ̀ ẹlẹ́bà yẹ́lò ti change orúkọ ẹ̀ kúrò ní Wasiu Ayinde. No, I'm going to go to sleep. I want to thank everybody. But no sleep, kò sleep. Kò sọ́run fún Easter morning. Bọ̀ kíní kan ló ń jà bí mo ṣe kọ̀ ẹni pé mo jókòó mo kàn wọ́n pé ẹ jọ Sister Maureen tó bá pa àwọn ọmọ fìdí pọ̀ tẹ̀mọ́lẹ̀ wọ́n bá yín sọ̀rọ̀ ẹ jọ ẹ sọ fún wọn kó tètè jáde kán jáde. ẹ fi wọn lẹ mo ní bàbá 82. àní tẹ bá fẹ́ pa ọkọ mi ẹ ṣáà sọ pé Wasiu ló máa ja Awùjalẹ̀ á bínú bí ìgbà tó yẹ pé á bínú bí èmi máa fi ń ṣe yẹ̀yẹ́ ni. ẹ mọ̀ pé mi máa bọ́ sórí íńtánẹ́ẹ̀tì máa ní òun náà máa fi jẹ́ ọkọ̀ máa fáyà mi ni. àní tí bá fẹ́ fọkọ tí bá fẹ́ tọkọ mi ń jà máa ní the next Awùjalẹ̀ yìí rèé. ẹ ṣe bí olórí wèrè tó jẹ yẹn ṣe bó dùn mọ́ wa nínú ni oyè olóyè ló jẹ ló tún ṣakọ ló. wọ́n ní kò jẹ́ olórí ọmọ ọba is just ceremonial. olórí ọmọ ọba is dead with. ló fẹ́ fi gọ̀ǹgọ̀ fà. àwọn tó fẹ́ jẹ oyè àwọn fẹ́ jọba lé lórí 95% wọn tẹ̀ fẹ́ gbórúkọ ẹ̀ rárá. ọlọ́mọ ẹ̀kọ́ gbalágẹ̀ mọ́ jáde. bàbá Ṣùbọ́mi Balógun ọ̀túnba ni tẹ́lẹ̀ ọ̀túnba Ṣùbọ́mi Balógun ló jẹ́ tẹ́lẹ̀ ọ̀túnba ló jẹ́ oyè ọ̀túnba ló fún Wasiu ṣẹlẹ àwọn alágẹmọ tó bá nà pa sí inú ilé yẹn wàláì tí ògiri yẹn bá wọ kò lè kọ́ ilé yẹn mọ́ for life. tílé yẹn bá wọ lulẹ̀. nǹkan tí àwọn àǹtí yẹn adé orí ọ̀kí. ẹ máa yọnu sí i mo lábẹ́ yìí gbogbo yẹn máa yọnu sí o. ó ti bú yín ẹjẹ bu petrol sí fáyà ó ti bọ́ tàbú ẹ̀yìn Ìjẹ̀bú. ó ní kó ṣọ́tọ̀ ó ti kọrin fún yín. ó ní ká pàdé pópó. ààrẹ ló ń bù ṣùgbọ́n mo jẹ́ búlọ̀ náà ààrẹ ló ń bù bọ́ọ̀dù òní wà. àwọn yọkọ bí yìí lágbára. ọmọ àlè ló máa ń ṣorí bẹ́ẹ̀ bó ṣe ń ṣe yán ọmọ àlè ní. ó ká gidi bò lẹ̀ bí fáànù tí kù sọ. ọmọ àlè tó bá ti wọlé ọmọ àlè tó bá ti wọlé òun náà ló máa ń wà bẹ́ẹ̀. kò níranre níjẹ̀bú òun ibo agboolé ẹ̀ta ni bàbá ẹ̀. kò lágbólé primary school wo ló lọ secondary school tertiary wo ló lọ. lọ sí Adéọlá Òdùtọ́lá. orí wọn tó ó ní report tó rí bí. wọ́n ní kò lọ sí Adéọlá Òdùtọ́lá ẹ̀bẹ́ ìgbọ́ngbà táwọn ti Adéọlá Òdùtọ́lá kò lè sọ́kò òye wa mọ́. ọmọ tíṣà ní school irọ́ ó lọ òun àtàwọn ẹ̀gbọ́n mi kan náà jọ lọ sí Adéọlá Òdùtọ́lá. tí ó lọ sí Adéọlá ṣá. ó lọ bẹ́ẹ̀ ni sórí Adéọlá lọkọ mi lọ o. drop out ní kò sí. ẹ máa gbọ́ class 4 náà ti le class 4 náà ti le. Wasiu lọ sí Adéọlá. àló lọ mo ń sọ fún yín pé ó lọ kò ṣe má nìyí ṣé oṣù kan fún kí ẹ o bọ àwọn nǹkan tó ń lọ lórí íńtánẹ́ẹ̀tì ti pọ̀ jù. ẹ máa gbọ́ ṣe nígbà tí ó fi lọ Adéọlá Òdùtọ́lá yẹn ó máa ń da kíláàsì rú ni wọ́n suspend ẹ̀ bẹ́ẹ̀ méjì ìgbà tó máa gbà padà tó di pé nǹkan tó ní kó má ṣe ló tún ṣe orin yìí náà ló ń kọ ní kíláàsì. mi ò rí ọmọ Adéọlá Òdùtọ́lá tí ò yà pátá o. ẹ máa gbọ́ ó lọ torí kan nu wọn ni mo fẹ́. after tó wá drop out tó wá ń kọrin ṣe rí Mábùmí student hostel ẹgbẹ́ ẹbẹ̀ ni first wife ẹ̀ tó kọ́kọ́ fẹ́ tó máa wá ń jókòó síbẹ̀ nígbà yẹn tó máa wá ń jókòó síbẹ̀ á mọ̀ dáadáa ni èmi mọ̀ dáadáa. Yeah, Mrs. Daughter of Zion, èmi ò dispute pé kò lọ sí Adéọlá Òdùtọ́lá. Ó lọ because stepfather in Ìjẹ̀bú. So stepfather ló mú as his own father. Mo mọ̀ bọ́ tí táwọn assistant wa kan sọ pé kò lọ yẹn ni mo ṣe sọ pé ó lọ. Òun àtàwọn brother mi náà jọ lọ. Ó possible kò lọ jẹ́ possible kò máa lọ. Ó lọ nítorí pé màmá ẹ̀ fẹ́ Ìjẹ̀bú. So ibẹ̀jẹ̀ ló ó gbé ibẹ̀ díẹ̀. Ó tó di pé ó fọ́ àti pé irọ́ Wasiu gan ti pọ̀ jù. àbúgbó ṣé màṣá ló ń jẹ ní àbánífowó ṣe àmọ́ last name. àbánífowó ṣe igi jẹ́gẹ́dẹ́ ló ń jẹ màṣá. ṣé ẹ̀yin ò gbọ́ nǹkan tí bàbá yìí sọ ni mo má nìyí ó ní pé kò sí ibi tí ẹ lè travel dé. ó ní ṣé màṣá ni eléyìí ìjọ tí kéwọ̀ bá mú Balógun Èkó. Balógun tó bẹ́ẹ̀ ó mú Balógun rí ni Balógun gánstọ́bọ̀n. wọ́n bá mú irú kárátà Wasiu Ayinde. ẹgbẹ́ ọ̀hún tó sọ o. pé kẹ́ ẹ recommend fún bá
kẹ́yìn lè ṣe lè fi irú yín jọba. Mi tiẹ̀ like èmi ò tiẹ̀ like ẹ̀ náà as a person mi tiẹ̀ lè stand it. Matrimony. Lè manage obìnrin kan fún ọdún kan. Ó tọ́ ni now. Oṣù kan ò lọ ká má gbọ́ nǹkan kan ní orí yín. Drama ti pọ̀ jù. Ṣé irú yín wá ni wọ́n máa lord lé àwọn prominent people of Ìjẹ̀bú lórí. Àwọn orúkọ tẹ kólẹ̀ wọ́n ní kẹwàá ti fẹ́ díẹ̀ torí gbogbo document ni wọ́n ní lọ́wọ́. Pálí tẹ fi travel 86, ètẹ fi travel lọ London ní 87, ètẹ fi lọ sí Hajj ní 89, èyí tẹ lò lọ sí Amẹ́ríkà 92, 93 tẹ wá padà lọ sí London. Wọ́n ti tú gbogbo wọ́n ti fọ́ gbogbo ìgbésí ayé ẹ̀. Ìjẹ̀bú lẹ̀ bá ṣe Ìjẹ̀bú. Wọ́n ní kò jẹ́ fún wa oníṣòwò màṣáàlẹ̀ ń jẹ́. Tẹ̀rọ ti po gbogbo sọ màṣáà ló ń jẹ́ náà. Ó forúkọ obìnrin lọ Mẹ́kà o. Torí ìgbà tó tún pọ́n yín nǹkan oríṣiríṣi nǹkan burúkú ẹ ti gbélé ayé yìí ṣe. Bàbá yín Musa ibi ló fọ́nì sí mi jù. ẹ tí wàá ló ń jẹ́ Musa. Ìjẹ̀bú ò kì í jẹ́ Musa o. Haúsá ò dẹ̀ kì í jẹ́ Àdìsá. So ta ló bí Àdìsá Anífowóṣe? Ta ni bàbá tó bí bàbá Àdìsá? Àdìsá ló bí Wàsíù. Òun ló sọ bí bàbá Wàsíù Ládìọlá. Ta ni bàbá bàbá ẹ̀? Ibo ni ìdílé yín? Ibo lágbolé yín? Ẹ tọ́ka sí. Ọ̀nà bèrè yín bẹ̀. Kò ń ṣe ilé ojúṣàgbọ́lá tẹ̀kọ́ o. Ilé tẹ̀tí ṣẹ̀ wá tẹ̀tí jáde. Àǹtí Mọ̀rí ẹ̀ẹ́dá. Èèyàn burúkú láti Mọ̀rí. Wọ́n ti fọ́ gbogbo ẹ̀ Balógun ti fọ́ gbogbo ẹ̀. Balógun ti fọ́ lójú. Ọ̀rọ̀ burúkú ló sọ. Ọba tó fi ìdí ọ̀tẹ̀ ọ̀rọ̀ gidi ni ọ̀rọ̀ gidi ló ń sọlẹ̀. Gbogbo àwọn èèyàn tó bá dìtẹ̀ pẹ̀lú ẹ̀ ó máa ń kọ́ńkà wọn ni. Ìdítọ́ ẹ nickname ẹ̀ ní Fìdípọ̀tẹ̀ nìyẹn. So a lè trace ìran yín mẹ́rin back to 18th century. Ta ló bí Musa? Bàbá yín Àdìsá. Ta ló bí bàbá ẹ̀? Ta ni bàbá bàbá ẹ̀? Ní ẹlọ́rí kẹ wá sọ kò ṣe pé kẹ máa kọrin pé entitlement yín ẹ̀ẹ̀tọ́ mọ́ wọn ní ìdílé mẹ́rẹ̀ẹ̀rin tó ti ń di ọba. So ẹ má fi ọkàn sí. Wọn ò fẹ́ yín bẹ̀. Wọn ò fẹ́ wọn. Ìdílé pé kò sí ẹ̀dá kan tó bọ̀ ká láti sọ pé yes ń tọmọ Wàsíù. Àmọ́ àbúrò bàbá yín, àmọ́ ẹ̀gbọ́n bàbá yín, àmọ́ àbúrò títí yín, àkúdàáyá ni. Ẹ kó wọn jáde. Owó sì ju àkúdàáyá lọ. Wọ́n ní tẹ bá tó kẹ máa bọ̀ nílé ńlá. Ìgbòde tán ilé ńlá ìlú ti ń bà. Wọ́n ní pé entitlement yìí. Ẹ̀yin èèyàn mi. Ó tún bú àwọn àáfàá. Ẹ̀yin èèyàn mi èmi lọ sùn o. Bọ̀ mo fẹ́ bèrè nǹkan lọ́wọ́ gbogbo wa. Tó bá fi dá kó máa bọ̀ nílé ńlá kó lọ sílé ńlá. Ẹ má wọrí Sá Mọ̀rí bóyá kó wá lọ jọba lónìí. Àǹtí Mọ̀rí yẹn máa jáde lálẹ́ yìí o. Ẹ jẹ́ kó lọ sí Mọ́tìmọ́sán. Ẹ jẹ́ kó wá jọba lónìí. Lóńdó bá wò. Èkìtì ló máa ti lọ jọba. Èkìtì ló máa ti ó bá jẹ́ pé Èkìtì ń sìn wọ́n máa fún wọn. Tó bá yẹ pé Ọ̀yọ́ ló pè ní. Àbúrò pé ibà ní Ìjẹ̀bú dàbí ibà. Òun náà fẹ́ máa ṣe bí oníbà ẹkùn. Ondo ni Wàsíù fit. Ṣé Ọ̀yọ́ ló pè Jẹ̀bú ni? No, ṣé ẹ mọ̀ pé to some extent ṣé àwọn pé bọ̀bọ̀ ìbò ṣe dẹ ìkorú nìyẹn. Ṣé àwọn gbogbo ọ̀rọ̀ kí ni agbèrò wọn mú chairman wọ́n ṣe gbogbo ẹ̀. Bẹ́ẹ̀ni, òun náà ló pẹ̀lẹ́ ẹni tó dẹ̀ kóoru náà. Òun ló da ìkorú. Oṣù wa bọ̀ ọ́ lò bó fẹ́ ṣe wo. Agẹmọ ló máa ṣan ẹ pa ní kí ilé tó tọwọ́ bọ̀ yìí. Oòrò ló máa sá wọlé. Tó bá bí ẹ dá, wọ́n máa bọ̀ ní mo di. Wọ́n ti ẹ̀ bí dá. Wà ní tó bá ti bí ẹ dá. Kó ẹsẹ̀ ẹ máa bọ̀ kó ó ti gbọ́ tán bẹ̀ yẹn. Tó bá mọ̀ pé ó bí òun dá kó wọ Modi máa bọ̀ ní Modi. Tó bá mọ̀ pé yẹ̀sọ̀ ìdílé ọba ni ẹ máa bọ̀ níwájú Modi. Wọ́n bẹ̀ kó wá wo nǹkan tó máa ṣẹlẹ̀ sí ẹ. Òkú gbẹ. Ẹ jẹ́ bá fi bàbá ọkọ mi lẹ̀. Tó bá pẹ́ lóòótọ́ Wàsíù bọ̀dá Wàsíù tẹ bá mọ bí àwọn obìnrin ló hètì ẹ jù o. Ọlọ́run èmi ni number 1. Number 1 nínú wọn. Kí lè stand there. Òun ló máa gbókó wọ kitchen lẹ́ẹ̀mẹ́wàá ló máa dáná aláìní tìjú. Kò ní tìjú o. Iye ò tiẹ̀ ń ṣe big deal. Wọ́n ní Wàsíù lọ Sádíọlá. Wọ́n sọ ẹ kò lọ secondary school. Ọ̀dọ̀ ẹ̀pọ̀ ọkọ̀ yìí wà lábẹ́lẹ̀. Òun ló wà lábẹ́lẹ̀ ló dàbí lóko tí ẹ fẹ́ gbọ́. Ẹgbẹ́ kò ṣe big deal. Kọ́kùnrin máa gbókó wọ kitchen kò ṣe big deal.
rọ́pò wọ bẹ̀rẹ̀ àbí ẹni rọ́pò gbogbo àwọn Ìjẹ̀bú ọkùnrin lọkọ mi àtàwọn ẹ̀gbọ́n ẹ̀ wọ́n gbéra wọn lórí fóònù ni. àní the last time kọ́ bèrè lọ́wọ́ ó ní pé ó tiẹ̀ jáde lásán ẹlẹ́lẹ́sìn pé ó tiẹ̀ jáde àwọn tí ń ṣọba àwọn lọ àwọn tí ń ṣe selection ó dẹ̀ wá dàrú pọ́ màá gún àwọn kéré o pé kí ló fẹ́ fa gbogbo wọ̀ sí i. èmi tí mọ̀ kó fẹ́ jọba èmi tí mọ̀ kó fẹ́ jọba. pé bàtà àtàṣọ lòun fi máa ń ṣe surveillance sílẹ̀ àwọn tó bá ti bímọ fóun. ṣé kò tó kẹ́yìn obìnrin tọ́ bọ̀dì ṣe pè fún. àwọn obìnrin náà ẹ̀ tiẹ̀ jù. bọ̀dá síwájú ẹ̀ dá o ẹ̀dá o bọ̀dá síwájú. àwọn àṣírí kan. níbi tó bá lọ yìí òun kò nílẹ̀ dúró níjẹ̀bọ̀dé mọ́. ẹgbẹ́ tí ò bá wà kí ẹ lọ kọ́lẹ̀ yẹn ni. wọ́n láwọn girlfriend ẹ̀ kọ́ wọ́n láwọn yẹn ti ń lọ ṣe bí àpẹẹsẹ̀ máa máa ṣe olórí láàfin. kọ́mọ yẹn fi máa rántí òun gẹ́gẹ́ bí bàbá. ọ̀ṣìrì rẹ̀ ni. tèmi ni mo sọ ni. ó lọ gà wọ́n pé òun ni the next Awujale wọ́n láwọn girlfriend yẹn àwọn yẹn náà. ẹ wà sórí Bọ́lájí Bàsí àyẹ̀ tiẹ̀ pé mo ní tiẹ̀ náà kọ ọ̀gọ̀rọ̀ tó lé jù wá sí ẹ ti mú òbè nínú ọ̀ṣọ́ Ìjẹ̀bú mà ní ẹ jẹ́ lọ jókòó jẹ bọ̀dá ń tàn yín ni o gbogbo ẹ̀yin girlfriend yẹn tẹ́ni ẹ ti ń sọra yín dolórí adékiní kan òbé lẹ́mú. nígbà tẹ tún ní sórí Bọ́lájí Bàsí àwọn pé ẹ̀yin náà wo 21st century báwo lẹ́nu kan máa bẹ̀rẹ̀ Bàsí à 21st century. Ìjẹ̀bú Bàsí àtọ̀tọ̀ ti kó lọ sí bàbá àfúyẹ́ ló jẹ́ Bàsí àfúyẹ́ gẹ́gẹ́. mi ò ní kúrò lẹ́yìn ẹ ṣe bàbá ọkọ mi. wọ́n ti àwọn ọjọ́ kóòtù gbogbo wa dúró tán Ìjẹ̀bú Rẹ́mọ Ìṣíwọ̀ sísá Mọ̀rínì ẹ ṣàfọwọ́lẹ́rọ ẹ máa gbélé gbọ́ ṣé nígbà tí ọba Ìjẹ̀bú gbóyè náà tó yí èèyàn kan náà torí pé bàbá ẹ̀ lówó tó jáde ńgbà yẹn tó sọ pé ìdílé màmá ẹ̀ ni kò lè jẹ́ tó lọ kóòtù tó ṣe pípẹ́ kí ló gbẹ̀yìn ẹ máa wòran mi ní sọ ju bẹ́ẹ̀ lọ. ẹ jẹ́ kó lọ kóòtù. ẹ wo ẹ má gbàdúrà kó lọ kóòtù kọ́ yanjú gbogbo ẹ̀ kọ́ dẹ̀ finish ẹ̀ báyìí tó bá lọ kóòtù ìyá mi ní parọ́ fún yín o ojú tẹ́lẹ̀ èmi ò sì rí Ìjẹ̀bú ẹyọ kan tó jọ ọmọ Ìjẹ̀bú ọmọ ojúlówó Ìjẹ̀bú tó jáde. tẹ bá fẹ́ kọ́kọ́ mi bínú. lẹ́yìn níwájú behind the scene lọ́wọ́ sí ẹ bá gbọ́ àwọn ọmọ tó já ẹ bá play ohun with behind the scene ẹ sá lọ. kóòtù kan ló máa sọ fún ẹbí wípé ẹbí wọn ni o wọn ò ní fẹ́ bí o ó dẹ̀ ti wà nínú fọ́ọ̀mù ẹbí pé àná àwọn ọmọ ẹ̀ kó má sọ àwọn ọmọ ẹ̀ ṣàfẹ́mí wọn tàfàlà kó má fẹ̀mí wọn tàfàlà. because ṣé bẹ́ẹ̀ wá sí wá kí ẹ pa ọmọ ni ṣé o ló tọ́ wọn ni. ẹni sùúrù ẹjọ́ tó bá lọ kóòtù ni máa tó bí business ó lè mo bá rí court paper. ta ló lè gbà nínú gbogbo àtàwà ń bì kí kóòtù kan dájọ́ wípé ẹni tí ò kì í ṣe fámìlì yìí. kóòtù wo náà fẹ́ gbẹ́jọ́ yẹn lọ. báwo ni kò ṣe fẹ́ kúrò ẹ̀. kí ló báwo náà ṣe kóòtù wo náà ó ní wọn fóun ní fair hearing pé ọmọ fóun wọn kò lè close ẹ̀ wọn fóun ní fair hearing. fámìlì ní kọ́ lọ fámìlì yẹn fi kàn wá fámìlì ní kó gbé lọ ilé ẹjọ́ kí nìyẹn fi kàn wá. ṣebí ẹ jẹ́ ká kó tiẹ̀ lọ ká gbọ́ ẹ ríran wò. ó fẹ́ disgrace ara ẹ̀ ni ó dẹ̀ ti disgrace ara ẹ̀ ó ti tẹ́. ẹ ríran wò. The disgrace is much no it's too much. kí ẹ mọ̀ pé agídí ẹ̀ ṣẹ́rí kóòtù tó fẹ́ lọ yẹn àwọn nǹkan míì táwọn tó ń ṣì ń bò tó ń fẹ́ káyé gbọ́. àní bàbá ẹ̀ ti tún sọ kankan ó ẹ̀wọ̀n tó bàbá ẹ̀ sọ fún ó yá mú nọ́mbà yìí kó o keep ẹ̀ pé tí ó tán bá fi ṣe àtẹni tó fi ṣe o ìtọ̀kítọ̀ náà ó máa sọ. even Bọ́lá Tinubu gan kò lè dáṣọ ọrú ẹ̀ fi ṣòro láyé. mo ní lágbájá báyìí ó ní ẹjọ́ ṣe. even Dàpọ̀ Abíọ́dún kò lè fi jẹ́.